come to kò Islam, síbi tẹ́ fẹ́ look, sá sí mọ́ ẹ wò you Muhammadu ti cannot lulẹ̀ náà defend the marriage of ẹ a lè láéláé 54-year-old Muhammadu to ti a lulẹ̀ 6-year-old. You know it's wrong, okay? It's bẹ́ẹ̀ ni fucked up. It's bẹ́ẹ̀ ni. not wrong Real. because it's not the society that we are in now. ẹ So jẹ́ pa Mike PDF wọ́n ní nìyí nǹkan now. tó You dáa are a ni PDF nìyí, kò sí difference. People like you call locking you up. Honestly, ẹ jọ̀ọ́, ẹ gbogbo yẹn máa gbọ́ o, ẹ má máa rán àwọn ọmọbìnrin lọ sí mọ́sálásí o, sí masjid o. Ṣẹ́gbọ́n kan tó sọ, only there is nothing wrong with a 54-year-old man graping. Èmi máa pè ń grape because children cannot consent to marriage. Ọmọdé ò mọ nǹkan tó ń jẹ́ marriage. So, Anobi, grape ọmọ yìí ni. And this man doesn't have a problem with it. Favorite verse ọkọ mi òun ni verse yẹn until tí mo come across sí MS Baba and ọ̀rọ̀ Yorùbá. When I saw it, I was like so àlàyé yóò tiẹ̀ bá mi ṣàpárá. He's saying it that ó tọ́ súnà pé Islamically àwọn lè na ìyàwó àwọn, and he used to say it every now and then, and he started saying it immediately we got married. So I was not confused. We know surah. He refused to show me the surah until I started saying it myself. So I confronted him. So kini wa nu Quran lóòótọ́? He said yes. Ipo wa nu Quran. Oh yeah, And I was surprised and I was angry because Damsel, pretty damsel, ṣé wà ń bẹ̀? àgọ́ onílé ṣé ká wọlé. Ẹ wọlé ẹ káàbọ̀. Ó ga ọ, Ọlọ́run ló ní kí Táwàkálí tó má sínú gbogbo ohun tá à ti yẹn ń kà. Àyà mi kàn ṣe kẹ̀ọ̀ because gbogbo ibi tí mo ń já sí látàná Mo báyìí. ṣe orúkọ yín náà, ṣe orúkọ yín ní bí Táwàkálí tù mo bá àlá dúró. Àlá lẹ bá dúró. Ṣé ẹ mọ̀ àlá? Ẹ wo Ṣé ẹ mọ̀ àlá? Ìdúró ṣé ẹ mọ̀ àlá? Mo mọ̀ àlá. Ṣé ẹ ti rí àlá rí? Ọlọ́run làlá nà. Irọ́ ẹ ti àti ìgbéyín débẹ̀ nìyẹn ẹ mọ̀ àlá. Ẹ jẹ́ kí sáré fún àlá wọ̀nyí. Ẹ dúró ẹ máa wojú fọ́ọ̀nù mo máa gbé sí mi kì í jẹ́ kó pẹ́ torí TikTok gan láìkì àlá. Ẹ máa wò ẹ máa rà àlá sí ó máa ṣe wúyà. Tó bá ti fẹ́ jáde máa sọ ọ. Ẹ máa wo ń bọ̀ ọ. Mo ti fẹ́ jùlẹ̀ o, ṣé wà ń bẹ̀? Ṣé ń rí ó yá ẹ wà lá bẹ́ẹ̀ àlá tó fẹ́ dé. Ṣé ẹ ti rí? Àwùsù bí láì mi ní ṣe tán. Eléyìí ń ṣọ́ra àwùsù bí true lélẹ́yìí. Àwùsù bí true ni ọjọ́ ìjọba yín tó kàfáyà. Wọ́n tún kàfáyà. Ṣé ẹ rójú àlá kòǹgbà ọwọ́ ọ̀tún méjèèjì tó fi dá dáhùn nìyẹn? Bó ṣe wà yẹn ó lẹ́nu kò lè sọ̀rọ̀ ó lójú kò fi ríran. Báwo lẹ ṣe lè convince mi pàlà nìyẹn? Pé àlá nìyẹn. Mo like yín. Ṣé ẹ lè ka Quran? Mo lè ka ìtumọ̀. Ok, kí n máa bá yín gbé translation sí. Mi wá láti ilẹ̀ Lárúbáwá náà ìwọ làbọ̀ kákéwú. Ẹ mọ̀ pé kò sí bí ẹ̀ ṣe fẹ́ ṣe Islam àfi kókó Lárúbáwá wọ́n fẹ́ kó wa lẹ́rù ni. So ẹ jẹ́ ká ṣe báyìí. Torí pé ìyá wa inú mi dùn tí n bá rí obìnrin tó bá ready láti learn. Ṣé understand? Kì í ṣe tó máa wá tó máa ní nǹkan tẹ́ ń sọ yẹn kíní kan ok ibi Ọlọ́run dẹ̀ ṣe mùsùlùmí kan wà níbí. A máa gbé wá fún yín kọ̀ọ̀kan. Ibi tí mo fẹ́ kọ́ gbé wá ń sìn tẹ́ bá ní pen òun ni ọwọ́ Allah. Quran chapter 38 verse 75. Ṣé ẹ ti kọ́lẹ̀? 38 verse 75. Bẹ́ẹ̀ni, ẹ kọ́lẹ̀. So mo máa gbé jáde ń sìn máa kà fún ara yín. Okay, sir. Quran chapter 38 verse 75. Ẹ kì í ṣú ẹ̀ báyìí kó lè easy. Ó yá ẹ wojú phone. Ó yá ṣé máa kà ẹ kà. English yẹn náà ni àbí? Ka English àbí èwo lẹ fẹ́? What prevented Philip? Okay. Allah asks, "Oh Iblis, what prevented you from prostrating to what I created with my own hands?" Hands yẹn ọwọ́ mélòó nìyẹn? Ọwọ́ méjì. All right. So kẹ́kàn lè máa get bí Allah ó ní ọwọ́ méjì. Ó ti yé yín? Ó ti yé yín? Yes, sir. Ẹ ká lọ síbi ẹsẹ̀ Allah. Ẹsẹ̀ Allah ìyẹn wà ní Quran chapter 68 verse 42. Ẹ tún kọ yẹn náà lẹ̀. Quran chapter 68. Okay. Verse 42. 42, okay. Ẹ̀yin náà lè máa kà ó. Verse 42. Ó yá tún wò. Ó yẹ ká máa. Beware of the day the shin of Allah will be bared. The shin of Allah. Ṣé àmọ́ kan tó ń pè shin? Ojúgun ló ń jẹ́ bẹ́ẹ̀.
ó ti yé yín ẹ mọ̀ pé àwọn fúbọ́là tó máa ń gbá bọ̀ yẹn wọ́n máa ń lo kíní kan tó ń pè ní shin guard tó máa fi sí ibi ẹsẹ̀ wọn so eléyìí ń jẹ́ kó yé wa pé Allah ó ní kíni ó nẹ́sẹ̀ ṣó ti yé yín ó lọ́wọ́ ó lẹ́sẹ̀ ẹ ká tún lọ síbi ojú Allah kẹ́lẹ̀ mọ̀ pé Allah lójú Quran chapter 52 verse 48 Quran chapter 52 verse 48 mo fẹ́ kẹ́ ká tó lẹ́sẹẹsẹ ni kó lè yé yín dáadáa verse 48 àti wà ń bẹ̀ ó yẹ ká. So be patient with your Lord's decree, for you are truly under our watchful eyes. So eléyìí ń jẹ́ kó yé wa pé Allah ní kíni o ó lójú àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so ẹ ti kà ń sìn pé Allah ó ní ojú Allah ó ní ọwọ́ méjì Allah ó dẹ̀ ní ẹsẹ̀ ẹ ká tún wá lọ ka hadith kan báyìí hadith yẹn sọ yìí hadith ni authentic hadith ni Sunnah Nisa ẹ kí n bá yín gbé síbẹ̀ Anisa, yeah. ẹ máa bá yín gbé síbẹ̀ ǹsìn ń bọ̀. Sunnah Nisa 5379 so ẹ lè kọ yẹn náà lẹ̀ Sunnah Nisa 5379 ó yẹ ká mà tàbí kí n kàkẹ́ máa tú Okay. kó lè fast yẹn o ó ní it was narrated from Abdullah ibn Amir that the messenger of Allah said ẹ tán máìkì ẹ ti pa máìkì o. Okay. Wọ́n ní Abdullahi Shekin. So Abdullah ibn Amir ó ṣàlàyé pé Muhammadu òjíṣẹ́ Allah sọ pé so only those who are just and fair will be with Allah most high on the thrones of light. Àwọn tó ṣe dáadáa wọ́n máa wà pẹ̀lú Allah ní orí àga ìmọ́lẹ̀ ṣẹgẹt at the right hand of the most merciful ní apá ọ̀tún Allah. So ẹ continue láti bí torí ó ti fẹ́ débi tí mo fẹ́ kẹ́ ó yẹ ká láti those who are just ó yá. Okay, those who are just in their ruling and in their dealing with their families, and those of whom they are in charge. Muhammad, one of the narrators, said in his hadith, and both of his hands are right hands. Ibo náà sọ pé ọwọ́ Allah méjèèjì wà yìí. Ọwọ́ ọ̀tún. So bí a ti kánú Quran lẹ́ẹ̀kan pé ó ní ọwọ́ méjì. Naam. Ó ní ojú ó dẹ̀ ní ẹsẹ̀. So hadith yìí náà ó wá ṣàlàyé pé ṣe rí ọwọ́ Allah méjèèjì yẹn ọwọ́ ọ̀tún ló wà ṣó ti yé yín ẹ wá yẹ kí n gbé picture Allah yẹn sí padà kẹ wá ṣàlàyé fún mi bóyá òun ni àbó òun kọ́ tó bá yẹ pé òun ni kẹ sọ pé òun ni tó bá yẹ pé òun kọ́ kẹ sọ pé òun kọ́ ẹ̀wọ̀n pé fúnra yín náà lẹ́ka. Báwo lẹ́yìn ṣe mọ̀ pé òun ni. àtúmọ̀ gbé bọ̀ ẹ kọ́ jẹ́ ká mọ̀ pé nǹkan tí ẹ kà àti nǹkan tá a gbé jáde tó jọra wọn lẹ́yìn yẹn àṣẹ tí wàá fi wọ̀nyí bóyá òun ni àbó òun kọ́. mo ń dúró ṣe ti gbọ́. mọ̀ come to Islam ṣì dúró. Ṣé ti rí báyìí? Ṣé ti rí ọwọ́ ẹ̀ méjèèjì lọ́wọ́ tún? Ṣé ti rí ojú ẹ̀? Ṣé ti rí ẹsẹ̀? Ẹ jẹ́ kí n gbé kúrò torí TikTok. Torí TikTok. Now, ẹ sọ pé báwo la ṣe mọ̀ wípé òun ni? Ẹ jẹ́ kí n tún play fídíò yìí fún yín. Okay, right hand. Ẹ jẹ́ kí n play fídíò yìí fún yín. Ẹ máa gbọ́ o. And both of Allah's hands are right hands. We believe that both of the hands of Allah are what? Huh? Kilta yadayhi yamin. Both of them are right. How? I don't know. Don't try. The hadith says very clearly that both his hands are right. So hadith ta kà fún yín ni wọ́n ṣàlàyé fún yín. Allah described in the Quran that he has a face. Allah described in the Quran that he has two hands when he addressed Iblis, Satan. And he told him, what prevented you from prostrating to what I have created with my two hands? So this is what Allah described himself. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Whatever Allah says, whatever the Prophet ﷺ says, we believe in it and we affirm it without thinking too deeply about the actuality of this action. Now, ẹ wá béèrè pé kí ló tún pẹ̀lú nǹkan tá a ti fi wọ̀nyí yìí mo mọ̀ pé ẹ tún lè máa wò pé okay wọ́n ní kinní kan Allah náwó méjì yẹn àwọn kan lè sọ pé àwọn kan ló máa lọ mọ kinní yẹn torí pé wọ́n ti gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé Allah. Ìbéèrè tí a máa wá bí yín sìn ni pé kí Islam tó bẹ̀rẹ̀ ìyá wa ǹjẹ́ mọ̀ wípé Allah yìí wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀ àbí ṣáwọn àfáà sọ fún yín ṣé wọ́n gbé yín débẹ̀?
kí lorúkọ program tí mo bá ra mi lọ́sàn-án yìí ibẹ̀ mo rí. tó bá ṣe ẹ̀sìn Islam bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so ó máa dá kẹ́tẹ̀tẹ̀ ya sọ pé ẹ̀ ṣe ìsìlámù mọ́ torí ẹni tó bá tún ṣe ìsìlámù aláàtún ní dandan o ènìyàn máa jóná so àwa dẹ̀rẹ̀ kí gbọ́n ọmọ Yorùbá wa tó jẹ́ pé iná náà ni wọ́n fi tàn wọ́n pé tó bá ti ṣe ìsìlámù ó máa jóná ni kọ́lẹ̀ tètè ya mọ̀ pọ́wọ́n ọmọ padà tún jóná so tẹ́ bá ti mọ̀ yẹn á dáa kẹ́ ètè fi ìsìlámù lẹ̀ ojoojúmọ́ làwọn èèyàn fi ìsìlámù lẹ̀ lọ́dọ̀ wa àwọn kan ń sọ níta gbangba àwọn kan wọ́n ń sọ ní DM àmọ́ gbogbo èèyàn kan ló láyà so ẹ ṣe. àti pé àti ètò láti jẹ́ kán mọ̀ gan yín pé wọn ò ní èrè kankan nínú ìsìláàmù yẹn rárá torí pé tẹ́ ẹ bá ṣe ìsìláàmù nǹkan tó ń bá sọ fún yín pé ẹ máa wà àlùjọ náà irọ́ ni ẹ máa wọ náà ni àlùjọ náà yẹn ẹ tún wá bí wọ́n pé kí náà máa fún yín lálùjọ náà ẹ rí báwọn àfáà ò lè rí nǹkan kan sọ torí àwọn ọkùnrin kankan lálùjọ náà àwọn mùsùlùmí hòtẹ́ẹ̀lì ní àlùjọ náà àwọn mùsùlùmí wọ́n máa fún ọkùnrin kankan ní 72 wives ẹ̀yin obìnrin ẹ lè gẹ́ẹ̀tì kankan bẹ́ẹ̀ ni 72 virgin but ẹ̀yin obìnrin àwọn àfáwà. ṣé wọn fún àná láyè ká sọ̀rọ̀ jẹ́ àbí. ẹ jẹ́ ká tù pẹ̀lú ìyàwó ẹ̀yin àtolówó kò máa sọ̀rọ̀ èmi mo máa àtẹ́jì sóbìnrin. ms bàbá ẹ jẹ́ kí ìyá mọ̀ pé ànábì fẹ́ Aisha lọ́mọdún 6 ó dẹ̀ bá sùn lọ́mọdún 9. ok now ìyàwó tún nìyẹn wà ṣé ẹ mọ̀ ni. àwọn ọmọ náà bí wà kí ló lè tó báyìí. àwọn àbọ̀ decline wọ́n sọ pé rárá kò rí bẹ́ẹ̀ like mo ti bẹ̀rẹ̀ like 3, 4, 5 places. irọ́ ló ń pa fún yín irọ́ náà àwọn afáwò. wọ́n ní ṣó possible pé kò possible. ó fẹ́ lọ́mọdún 6 náà ó jẹ́ fàájì ìyá lọ́mọdún 9. ọ̀rọ̀ yẹn pọ̀. ìyàwó ìbátan níyàn ò ṣeé ṣe èèyàn tó bá òkú sùn èèyàn tó gbá ìyàwó ọmọ ẹ̀ tó gbàtọ̀ èèyàn tó bá ẹrú sùn ó mú òkú ó bá sùn ẹ wá ń lọ́mọdún 6 ò ṣeé ṣe fún yàn tó lè mú òkú tó ti kú tó dẹ̀ ń gbádùn òkú yẹn tó ń yàtà yàlà èèyàn tó wọn àlùjọ̀nú bá sùn àwọn àlùjọ̀nú fún ní wheelbarrow style tó ṣe yàlà so ẹ wá ní kò lè bọ́ ọmọdún 6 sùn àyàwó ẹ̀rí wà nílẹ̀ ibi ẹ̀pẹ̀ mi báyìí. mi tún gbẹ́lẹ̀ níbi tí mo ti ń bọ̀ ní ìrọ̀lẹ́. ṣé máa fún mi láyè àbí kò tí ì kàn mí. wọ́n dá ìyá wa lóhùn lọ́wọ́ wọ́n ní kẹ́ ẹ ṣe sùúrù sá. yálà ìyá yín wo náà ń dá lóhùn lọ́wọ́ ẹ rí i pé gbogbo nǹkan tẹ́. ṣe rí báyìí ẹkàn imagine. ẹ lè dá lóhùn. bí àwọn obìnrin ṣe máa jóná obìnrin ò lérè inú Islam báàlà ṣe jẹ́ sí gidi so ẹ lè sọ sí gbogbo nǹkan tí wọ́n ti sọ ó dẹ̀ pé wọ́n dẹ̀ sọ̀rọ̀ Aisha náà wọ́n lọ́wọ́ fẹ́ lọ́mọdún 6 so ẹ lè tọ́ọ̀ṣì gbogbo ẹ̀ tẹ́ bá lè tọ́ọ̀ṣì ẹ̀ pẹ̀lẹ́ ẹ ṣe. ok so nǹkan tí mo ní láti sọ number 1 náà wípé ok ẹ jẹ́ kí n kí ẹ kálẹ́ so. ẹ má bú èébú ẹ defend Islam ni ẹ jọ. mi ò bú èébú rárá mi ò bú èébú. èébú bọ̀ àkànfẹ́ wo bẹ̀ gbẹ́tẹ́ máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni yàrá yà yín wò bọ̀ àwọn òní bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ẹ tẹ̀síwájú. ẹ máa gbọ́ ẹ ní sùúrù. bínú ẹ máa gbọ́ nǹkan tí wọ́n ti sọ ẹ kàn sọ sí tẹ bá ní ẹ̀rí pé kò rí bẹ́ẹ̀ kí náà ilé tí wọ́n sọ wọ́n ní gbogbo muslim. ẹ má wọrẹ ẹ jẹ́ kí n máa sọ́lẹ̀ ọ̀gá mú ṣe rántí. fẹ́ sọ torí àwọn tó bá Aisha wọlé wọ́n ní gbogbo muslim máa jóná wọ́n ló fẹ́ Aisha lọ́mọdún 6 wọ́n ní Allah èrè ni báàlá ò kì í ṣe Ọlọ́run Elédùmarè wa pẹ̀lú àwọn ọ̀dí Ọlọ́run Elédùmarè wa tíyàn bá ń ṣe Ọ̀ṣun tó bá lóun ò ṣe mọ́ kò ní kí wọ́n pa Allah lẹ́ni tó bá ń ṣe Islam tí ó bá ṣe mọ́ ní kí wọ́n pa Allah lẹ́ni tó bá jáde tí wọ́n bá mú ní kí wọ́n gé ọwọ́ ẹ̀kùnrin àbúbìnrin nílẹ̀ wa Ọlọ́run Elédùmarè kò bá wà sọ gbogbo nǹkan yẹn so ẹ fún wa lẹ́rìí pé nǹkan tí wọ́n sọ kò rí bẹ́ẹ̀ ẹ ṣe. ok number 1 náà ni wípé Allah Ọlọ́run ọba tí mo ń sọ̀rọ̀ ẹ̀ fún yín yóò ti yé yín Ṣàngó yín Ọya Ọbàtálá gbogbo wọn lápapọ̀. mo sọ kínní tó ẹ̀mẹ́ta fún wọn sìn mo ní nǹkan tí wọ́n sọ ẹ sọ sí ẹ ti sọ nǹkan míì tí wọn ò bá yín sọ nígbà tí MS ń sọ̀rọ̀ àti ìyá Pretty Damsel mi ò bí yá wọ́n ti sọ nǹkan tó jọmọ́ nípa ilẹ̀ Yorùbá nǹkan tí wọ́n sọ wọ́n ní kẹ́ ẹ sọ sí ẹ ti ń sọ nǹkan míì nǹkan tá a máa sọ ló wà lọ́rọ̀ yín gangan nìyẹn ẹ fún wa lẹ́rìí pé Muslim ò ní jóná ẹ fún wa lẹ́rìí pé Muhammadu kò fi Aisha lọ́mọdún 6 ẹ fún wa lẹ́rìí pé Allah kò kí ń ṣe èrè lásán èrè tó lẹ́nu tí yóò lè fi sọ̀rọ̀ èrè tó lójú tó fi rí nígbà tí wọ́n fún Muhammadu májèlé kò lè pé Jubril wọ́n ti ń gbé májèlé bọ̀ fún Muhammadu má jẹ́ kó jẹ́ o so Allah lójú kò fi ríran ó lẹ́nu kò fi sọ̀rọ̀ ìyẹn là á ní kẹ́ sọ fún wa pé ṣé èrè lásán ni Allah ẹ ti ń sọ nǹkan míì. dàbínú ló chìpù jù ní Saudi Arabia Allah lẹ́nu kò lè fi jẹ́. àwọn èèyàn ló máa ń mu àwọn èèyàn bá lọ Mẹ́kà ẹ̀mọye tó máa ń fún lọ́dún energy drink ẹ nìyẹn. ayé èrè alábàjẹ́ débi pé ó máa ń mu ẹgbẹ̀rún èèyàn lọ ni.
ó máa mẹ́jọ. olóyè kò ẹ má sọ̀rọ̀ sáà ńlá ẹjọ́ ẹgbẹ́ mi fẹ́ kẹ́ sọ̀rọ̀ sí cousin mi ni mo mọ̀ rí ẹjọ́ ẹ má bọ́ àlá. mo ní pé Allah òun Allah ni Allah ti ẹ bá máa gbọ́ bàbá tán. ṣé ń gbọ́ mi ms ṣé ń gbọ́ mi. no ẹni sùúrù ṣé ms wà ń bẹ ms. yes mo ń ṣe ẹ nǹkan sọ fẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ àti ìgbó nǹkan ẹ sọ lẹ̀ kó sọ sí sórí bí àbí kò rí bẹ́ẹ̀ nǹkan míì lẹ́ni òun náà mo fẹ́ sọ sí ẹgbà mi ẹ máa láti tí ẹ sọ̀rọ̀ máa lọ tẹ́ bá lè sọ sí ká máa bá yàwó náà sọ adámsẹ̀ sọ̀rọ̀ lọ. mi ì ṣe lè sọ sí ìyá òun dámsẹ̀ náà kọ́ mo fẹ́ sọ sí. máìkì yìí dámsẹ̀ ṣe rí i pé àfa tó wà ń bí ń sin gbogbo nǹkan tá a sọ a ní kó sọ sí nǹkan míì ló ń sọ so bí aka ẹgbà mi tẹ̀síwájú láyè pẹ̀lú láti ìyá sọ̀rọ̀ náà dámsẹ̀. ẹ̀yin kọ́ lẹ̀ ń sọ̀rọ̀ yìí ni ṣé mi mò ń sọ̀rọ̀ ni ṣe bẹ́ẹ̀ lẹ́ ń ìgbà tó sọ̀rọ̀ fún yín látẹ̀. máìkì kí lẹ̀ ń sọ ẹ̀ ń sọ nípa nǹkan tí wọ́n bá yín sọ. ọlọ́yin gan-an tó bá ṣe 1 minute lẹ́fẹ́ fún yàn ẹ máa dákẹ́ kéèyàn sọ̀rọ̀ 1 minute yẹn kó pé. ẹ ká tún sọ fún yín lẹ́ẹ̀kan sí nípa nǹkan tí wọ́n sọ wọ́n ní muslim máa jóná wọ́n ní èrè lásán ní Allah. èmi wá sọ pé rán ni gbogbo ẹ̀. ẹ kàn sọ sí ẹ má sọ nípa ilẹ̀ Yorùbá là ń sọ fún ẹ kàn sọ nípa nǹkan yẹn kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe. Allah ní pé ọlọ́run ọba tó dá gbogbo wa pátá tó dẹ̀ máa béèrè níta gbélé ayé wa ṣe afẹ́ akọ̀ so ìfẹ́ inú wípé a ò tẹ̀lé Allah kò dí Allah kù kò dẹ̀ lékún so ẹni tó bá fẹ́ ṣoríire ó máa ṣe tiẹ̀ ẹni tó bá dẹ̀ fẹ́ ṣorí ibu tiẹ̀ á ṣe ni kò jẹ́ ọlọ́run lọ́wọ́ torí ẹ̀ ní pé kí ni ọlọ́run fún wa láyè pé ká ṣe tó bá wù wá lé ayé yìí ṣebí ìjọkọjọ kan máa jẹ́jọ́ kan tá a máa kó lé ayé yìí a máa jábọ̀ fẹ́ nìkan come to Islam ẹni tá a máa ìṣẹ́ni jábọ̀. tó pè yín fún wáàsí bíbá a sọ fún yín pé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ́ lẹ̀ ṣó rí bí àbí kò rí bẹ́ẹ̀ àfẹ́ ẹjọ́ wẹ́wẹ́ bí a pè yín fún wáàsí. láìsí buhari ọmọ mi fẹ́. wáàsí ọdún tí ọ̀nà ti orí bẹ́ẹ̀ ẹ fẹ́ dá gbogbo ẹ̀rú ni ẹ jẹ́ kémi sọ̀rọ̀ tó bá jẹ́ ṣẹ́jú kan ẹ jẹ́ mi sọ̀rọ̀. àfẹ́ wáàsí ń bíbá wọ́n ní pé muslim máa jóná kò rí bẹ́ẹ̀ o muslim ò ní jóná pẹ̀lẹ́rì ẹ máa gbọ́ wọ́n ní èrè lásán làálà kò rí bẹ́ẹ̀ o pẹ̀lẹ́rì ẹjẹ́ ń délẹ̀ wọ́n ní Muhammadu bọ́mọdún mẹ́fà sùn kò rí bẹ́ẹ̀ pẹ̀lẹ́rì àfẹ́ jọ́ wẹ́wẹ́ o máa jábọ̀ fún Allah máa fọ́lù ẹ ó máa bá kóńdó mú ẹ kí ló kọ́ wà pẹ̀lú dáadáa yẹn. alákọ̀ọ́kọ́ ni pé Allah kò kí ń ṣe rẹ̀ ọlọ́run bá ròyìn ààrẹ sọ pé kúlíwù Allahu ahad èmi ọlọ́run ọba kan ṣoṣo Allahu sọmọdù èmi ọlọ́run ọba àrònú kan lámúyẹ̀lídí èmi ọlọ́run ọba wọn bí mi ẹ bá wọn gbèsè káàkà yìí èmi náà dẹ̀ bí káwọn èèyàn rí nǹkan tí wọ́n ń kà. ẹ máa gbọ́ o. mo fẹ́ kọ́ bá yín gbèsè káàkà yìí sùúrù tẹ̀ ń ká ẹ bá wọn gbèsè káàkà ms. ó yá ṣe fẹ́ bá mi gbé síbi kíní kan ni. mo fẹ́ káwọn èèyàn rí nǹkan tẹ̀ ń kà tí ṣe máa kà á lọ. walam yakun lahu kufuwan ahad ọlọ́run yẹn wá sọ wípé làákàyè tá a ṣe fún yín bó ti léwu kẹ́ fi ro nǹkan tó ẹ lè rò débi pé kẹ́ wá sọ pé yes exactly bọ́lọ́wọ́n ọba bó ṣe rí gangan. ms ẹgbẹ́ sílẹ̀ ká sọ nǹkan tí wọ́n kà yẹn fáwọn èèyàn. eré kíní kan lọ́wọ́ méjì kan tẹ gbé jáde nǹkan kan yẹn. fásitì tẹ mú wá yín sìn fásitì tẹ mú wá yín ó tún ìjẹ́ ká mọ̀ pé àlá èrè ni ms ẹgbẹ́ sí ká tún fáwọn èèyàn sìn. ṣé èrè ṣé ẹ fẹ́ ní sọ èrè ń sìn ṣé làákà yín ò dé èrè mọ̀ tó bá mo sọ ní pé èrè ni àlá ẹni sùn ṣé èrè máa ń sùn ṣé èrè máa ń tó ń gbé ṣé èrè máa ń sùn. eré ò kì í sùn náà wọn ẹ gbẹgbẹ yẹn dáhùn ṣé èrè máa ń tó ń gbé ṣé èrè máa ń sùn. kò ń sùn kò ń tó ń gbé ms yẹ ká kí ni ẹ rí i pé àlá yìí ni ẹ gbé sókè jẹ́ àlọ́. o prophet is Allah one. máa wí pé Muhammad àlá ẹyọ kan ni o. Allah the sustainer needed by all. àlá lóhun lẹni tẹ́ ẹ nílò ẹ máa gbọ́ o. He has never had offspring nor was he born. ṣé ẹ gbọ́ àlá ní òun ò bímọ ẹnìkan ò bímọ ṣé ẹ mọ̀ pé èrè wọn kì í bí èrè rẹ̀ ń bímọ ẹ máa bá wa lọ o. And there is none comparable to him. èrè àlá wa ní kò sí ìtẹ̀lẹ̀ fi wé òun. náà àdá fún yín ṣé èrè ṣẹ́ẹ̀rẹ̀ máa ń bímọ ẹni sùúrù ẹni ṣẹ́ẹ̀rẹ̀ máa ń bímọ. ẹni sùúrù tó bá jẹ́ pé èrè àwọn èrè Ṣàngó yín Ọya yín ṣé wọn ṣe fi wọ́n wéra wọn. lórí nǹkan tẹ̀yìn sọ yìí náà ni kẹ́ ẹ máa sọ lọ àtàbá ń bá yín ṣe pé à ń fi kan wé kan sìn èrè àlá là ń sọ lọ́wọ́ báyìí sìn. àlá ò kí ń ṣe èrè òun ni mo ti ka kéwù fún yín yẹn òun mo ti kà fún yín yẹn láti lò pé èrè lásán làlá. ọgbà ohun tí ìyá wa sọ ni wọ́n níbo ni a mi ń bẹ̀ ń sìn pẹ̀lú nǹkan tá a kà yìí tó máa ní. wọ́n gbé yín mọ́ra ni ìyá wa wọ́n gbé yín mọ́ra ni. Ọya ẹ jẹ́ kí n wá síbẹ̀ ẹni sùúrù ẹjọ́ tó bá jẹ́ pé àbọ̀sẹ́jú lẹ́fẹ́ fún mi ẹ jẹ́ kí n máa lò so tí bá dẹ̀ ti lò dẹ̀ kíkẹ́ ìnà sọ tó bá sọ pé àmì ó ti yé báyẹn so orúkọ wọ́n ní pé orúkọ mẹ́rin ló wà ń bẹ̀. di aláàbí sí gidi kọ́. Allah ò kí ń ṣe sí gidi ọlọ́run tó dá wa dáhùn ní sí àmì. èrè ni àkànbí èrè ni. ẹni tó bá wù yín kẹ́yìn sọ ọlọ́run ò kí ń ṣe sí gidi. ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹjọ́ ẹ jẹ́ ká fún láyé ẹjọ́ torí ọlọ́run gbogbo lé. àdàfún yẹn ẹ ṣe tẹ́ fún mi láyè ọlọ́run mo sọ kinní kan níjọ́ kan tí mo wá jọ yín mo ní ọlọ́run ni kò kí ń ṣe ọlọ́run wípé ẹ̀yin ẹlẹ́bọ àtàwọn oníjésù yòókù yín náà máa ń pe ọlọ́run àmọ́ àwa mùsùlùmí ọlọ́run làwa máa ń pè wípé kí ni. come to Islam aláṣẹṣe Saudi o lè ṣí máìkì ẹ̀ ń sìn
gbogbo nǹkan tó bá ń kó pé ṣé èdè lárúbáwá ni àbédè yorùbá so tó bá di ṣe máìkì kó dáhùn aláṣẹ ṣe Saudi gbogbo tó bá ṣe nǹkan ṣe lọ àwọn ẹ̀ pé ṣé èdè yẹn ṣé èdè Saudi ni àbédè yorùbá. ṣé ọlọ́run èdè bó yorùbá bá ni ṣe bó bá ṣe ọlọ́run rẹ kó lọ ṣé èdè lárúbáwá ni àbédè yorùbá bó bá ṣe nǹkan pé yorùbá ni ọlọ́run nǹkan ló bá ń rìn kó pé ṣé èdè lárúbáwá ni àbédè yorùbá. ọlọ́run èdè yorùbá nìyẹn. no so ẹ jẹ́ wá béèrè so èdè yorùbá yẹn báwo ló ṣe wá jọmọ́ èrè tó wá láti Saudi èrè tó wá láti Saudi kò ní orúkọ yorùbá gbogbo orúkọ ẹ̀ bí kò máa gbọ́ alisamad alihakim aliwahid aligafa alijaba gbogbo ẹ̀ jaba waka kò ibo ló ti rí àlè ọlọ́run àbí àlè elédùnmarè ó lè máa mú nǹkan lẹ orúkọ lẹ wa kó máa fún èrè ṣe ó yẹ ní sùúrù ó yẹ ní sùúrù ẹni sùúrù kò ẹjọ ṣeé ẹni ṣe sùúrù ò lè kó lọ bẹ́ẹ̀ kó ẹni lọ. sùúrù ẹni sùúrù ẹjọ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ̀yin sọ wípé èdè lárúbáwá nítorí pé ó jẹ́dè lárúbáwá yẹn wá yẹn ó wá takò làákàyè yín kí ló dé tẹ́lifí fún àwọn ọmọ yín sílé ìwé tí wọ́n lọ lè ń kọ́ èdè gẹ̀ẹ́sì tí wọ́n má dẹ̀ ń bá fi. kó tá kó jẹ́ nǹkan tó sọ tó béèrè lọ́wọ́ ẹ̀ kó tá kó ọpọlọ wa àmọ́ tá bá ti rí àwọn ọmọ ẹrú tí wọ́n jẹ́ ọmọ fúlàní kò sí nǹkan tó máa ń nǹkan tó bá wù yín kẹ́ ẹ pè. ẹ̀jẹ̀ ń délé o ti sọ tiẹ̀ kò sí nǹkan tó máa ń tèyí àwọn tó bá jẹ́ fúlàní àwọn gẹ̀ẹ́sì wá sí ilẹ̀ wa wọ́n dẹ̀ kó wa pọ̀ èdè oríṣiríṣi ló wà nílùú wa wọ́n wá kó wa a ní ẹ̀yà yorùbá ẹ̀yà ìgbò ẹ̀yà haúsá fúlàní ò sí lórílẹ̀‐èdè wa wọ́n rìn wá wọ́n bá màálùú wa ni ìran wọn máa ń bá ẹranko sùn ní àwọn èèyàn játijàti ni wọ́n ìgbà tí àwọn gẹ̀ẹ́sì tí wọ́n wá kó wa pọ̀ wọ́n wá ní èdè wo ló máa lò àwa yorùbá nínú yorùbá kẹrì alédè ìjẹ̀bú a ní ẹ̀gbá a ní ọ̀yọ́ a ní ifẹ̀ a ní iléṣà alékìtì a ní èdè tó pọ̀ àmọ́ àwa yorùbá ní èdè kan tá a máa fi ń bára wa sọ̀rọ̀ àwọn gẹ̀ẹ́sì wá wò pé kí làwọn lè ṣe báwo ni ìgbàlọ́ ti fẹ́ pa gbogbo wa pọ̀ sí orílẹ̀-èdè kan wọ́n wá mú èdè wọn fún wa iléèwé tí wọ́n dálẹ̀ wọ́n dẹ̀ fi èdè wọn pé tí a bá kọ gbogbo ọ̀tá wà nínú ìlú kan yìí a máa fi sọ̀rọ̀ so kó la ọpọlọ ẹ kó lè mọ̀ dí gẹ̀ẹ́sì ò ń ṣe èdè wa kò sí ọdún kan pẹ̀lú gẹ̀ẹ́sì nǹkan tó dà wá àti gẹ̀ẹ́sì pọ̀ nìyẹn so nípa Allah tó jẹ́ èrè báwo ni èrè Allah ṣe fẹ́ di ọlọ́run àbí ọlọ́run bó bá ṣe wọ̀nyẹn kó wu báwo ló ṣe fẹ́ jẹ́ kan náà Allah is Allah alisamad is alisamad alijaba is alijaba aliwasi is aliwasi gbogbo orúkọ tẹ bá ń pè lẹ́yìn pé kò jẹ́ o ò lè tú sórúkọ yorùbá là ń sọ ń bíbà èrè ni Allah àṣírí ti tú so ṣé muslim máa wọná àbí wọn ò ní wọná ẹ sọ fún ìyá wa tí a fẹ́ yọ kúrò ní islam lẹ́ni torí ibi tó dá mi lójú dé ìyá wa ẹ̀ máa fẹ̀sìn islam lẹ́ lálẹ́ tí ojú bá ń tì wọ́n tó fẹ́ fi lẹ́ gbàgbà wọ́n máa dm mi wọ́n máa fẹ̀sìn islam lẹ́ ojoojúmọ́ dẹ̀ lẹ́wọ̀n èèyàn fẹ̀sìn islam lẹ́ so ẹ ṣe ìyá wa tẹ bá nìkan tẹ fẹ́ béèrè ẹ lè béèrè ẹni kò kójú òṣùwọ̀n láti ẹ jẹ́ ń dá yín lóhùn ẹ ní ṣe agbẹjọ́rò fẹ̀sìn islam tó gbé dání so ìyá wa pretty damsel tẹ bá ní ìbéèrè kíní kan dá yín lójú lọ́kàn yín wípé tẹ bá gbà mí láyè ẹ̀yin gángan lẹ máa gbà islam lálẹ́ yìí tẹ́yin gangan bá gbà mí láyè kí n sọ̀rọ̀ ẹ̀yin gangan. ok ẹ̀yin tẹ́ ẹ̀ sọ ọlọ́run tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ ọmọ fúlàní fẹ́ sọ yorùbá so ìyá wa pretty damsel ẹ ṣí gbohùngbohùn yín ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè nípa islam ẹ sọ ẹ kàn mọ̀ pé tẹ́ bá bá islam kù ẹ máa jóná. ẹ̀yin tẹ́yin ò mọ̀ islam náà máa àwọn ò béèrè lè lọ́wọ́ fẹ́ yín. kẹ́ ẹ jóná torí pé ẹjọ́ ọmọ yorùbá so ẹ ṣí gbohùngbohùn yín kẹ́ bá wa sọ̀rọ̀ tẹ́ bá wà ń bẹ̀ so ìyá wa tó wà lókè náà ìyá wa bẹ́ẹ̀ ṣe sami dá sírọ́ọ̀fù tẹ́ ẹ gbà mí láyè láti sọ̀rọ̀. ìyá wa sami fọdíṣọ tẹ́ bá wà ń bẹ̀ àbá yẹn mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. ok ó yẹ bá wọn ṣeun sọ̀rọ̀ jàre ẹ ṣe. mò ń gbọ́. Ó ní àyà Quran kan tí mo bá pàdé ní èní ok tí wọ́n sọ pé wọ́n ní Islam fàyè gbà kí wọ́n na obìnrin. àlùpà ni o ẹ lè ṣáyàwó yín ládàá ẹ lè gúngún ẹ lè fọ ojú ẹ ẹ ní sùúrù ẹ jẹ́ kó délé. ìyá wa ẹ máa dákẹ́ sí ẹ bá ti wá ẹ bá tọkọ yín bá pè yín pé kẹ wá tọkọ yín bá pè yín pé kẹ wá pé òun fẹ́ pàpà sùn pé tí ẹ bá dáhùn Allah àti màláìka lóun máa dí ọ̀tá yín ṣépè tí ilé àfimọ́ máa fún ilé ni o ó tún wá màá dákẹ́ sí ó tún wá ní tọkọ yín bá lù yín kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ àti béèrè kí ló dé tọkọ yín ṣe lù yín ẹ ṣe ẹ tẹ̀síwájú. Naam. So mo wá rí ibi tí àyà yẹn mo bá pàdé ní bọ́yé sọ fún mi ó wá ṣọ́ọ̀kì mo wá gbé Quran nítorí fortunate enough mo wà ní ọ́fíìsì mi mo ní Quran lọ́wọ́ mo wá gbé Quran mo wá ní kí n ṣí àyà yẹn mo bá bá pàdé ń bẹ̀ lóòótọ́ so another one tó tún ní. no ẹ má ti lo another one ìyẹn gangan ni kẹ́kọ̀ọ́ kókó tì náà kí wàá sọ̀túnmọ̀ ẹ̀ fún yín ẹ gbé sórí ju screen. síta ẹ lè má ṣàlàyé fún wọn báyìí tẹ bá jáfa ẹ mẹsẹ bá wọn gbé síta ìyá wa tó gbédé wọn ní kọ́kọ́ yín lù yín ni o wọn ló lè ṣayín ládàá ó lè gún yín gò ó lè fọ ìfà ọsùbìlà. fọlójú ni o àná fọlójú lọ ní kán lu àwọn obìnrin. ẹ sáà mọ̀ tanra yín bẹ́ẹ̀ tó bá tanra yín tán. wọn gbé lárúbáwá sí náà kí wọn kọ kà so àwọn ilé ẹjọ́ by this lákòókò yàrá tí ń débẹ̀ báwa gbọ́wọ́lé pàwà para yín ẹjọ́ ẹ máa tẹ bí ìbàtẹ fẹ́ fọ́ ojú àlà
ṣẹgbẹ́ máa tẹ fóònù yín nígbà tẹ́fẹ́ fojú àlá ṣe mọ̀ pé nínú Islam Allah kò fọwọ́ sí fojú àlá ṣe mọ̀ pé nínú Islam Allah kò fọwọ́ sí fóònù tẹ́ ń lò yìí kò dẹ̀ fọwọ́ sí íńtánẹ́ẹ̀tì àwọn ẹlẹ́bọ ló ṣe ẹgẹt àwọn China àwọn ṣe Muslim ẹ tẹ bí ìgbà tẹ́fẹ́ fọ́ fóònù ẹ fẹ́ fọ́ ojú àlá ẹ ṣe. náà mo rí nǹkan tó wà lórí ibẹ̀ yẹn mo rí àrìjálù kọ̀wàmúnà alànìsáyí bímá fọ̀dálìnàlọ́ ba'dahum ala ba'd nǹkan tí Kùránì sọ báyìí tó bá wù yín kẹ́ tẹ́tí yín lẹ̀ tó bá dẹ̀ wù yín kẹ́ má tẹ́tí èmi máa kà straight fún yín so Kùránì nǹkan tí Kùránì sọ fún yín báyìí listen carefully if it is 1 minute you want to give me let me use it Ọlọ́run sọ pé àrìjálù kọ̀wàmúnà. Hold on, tó bá báwo èèyàn sọ̀rọ̀ try má máa bú àwọn èèyàn sọ̀rọ̀ bí ọmọ tó lẹ́kọ̀ọ́ ni. Islam is peaceful. tó bó yín sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ tó lẹ́kọ̀ọ́ ni tó bá sọ tó fẹ́ sọ ní kò lè dákẹ́ wọn ọ̀gbẹ́ látẹ̀kọ́ kò tẹ́ tó bú ẹ́ ń bí má bú ẹ́ ní kò sókè ẹni tó sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ta ló tókè tá a sọ fẹ́ lọ́wọ́ gbọ́ ẹ má bínú mi fẹ́ kó di rough mo fẹ́ jẹ́ káàntì yẹn rí point bí báyìí ẹ má bínú so nǹkan tó náà bá ń sọ báyìí Ọlọ́run ní pé àrìjálù kọ̀wàmúnà alànìsáyí Ọlọ́run ní pé àrìjálù àwọn ọkùnrin ẹ̀yin àwọn ọkọ ẹ̀yin tẹ́ jọkọ kọ̀wàmúnà alànìsáyí a fi ń ṣe olórí fún àwọn kíni àwọn ìyàwó yín fún ìyàwó yín olórí ní pé kíni nígbà pé kíni nǹkan tí wọ́n máa jẹ ọkùnrin ò ní wà nílé láàárọ̀ kóbìnrin máa wá lọ bíṣẹ́ wípé nǹkan tọ́mọ tíyàwó máa jẹ ọkùnrin léegun 9 obìnrin ò ní tó bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn olórí pé kíni láti mójútó wọn láti provide nǹkan tó máa jẹ fún wọn àrìjálù kọ̀wàmúnà alànìsá Ọlọ́run ní pé kíni ẹ̀yin ọkùnrin la fi ṣe olórí fún ẹ̀yin obìnrin now Ọlọ́run á sọ pé bímá fọ̀dálọ̀ lọ́wọ́ lórí pé kíni fọ̀dálọ̀ lọ́wọ́ lórí ọlá táwa Ọlọ́run ọba tá a ṣe fẹ́yìn ọkùnrin pé kíni ẹ lè ṣiṣẹ́ jù wọn lọ ba'dahum ala ba'din láàrin ara yín láàrin kan sí kan ní ara yín pé kíni ẹ lágbára jura yín lọ ọkùnrin lágbára ju obìnrin lọ wa bima anfaqa min amwalihim àti níbi àwọn nǹkan tẹ́ ń ná nínú àwọn owó yín fasalihatun qanitatun Ọlọ́run bá sọ wípé tẹ́ bá máa yàn nígbà tẹ́ bá fẹ́ yàwó fasalihatun ẹ fẹ́ ọmọlábí salihatun tó dáa qanitatun tó níbẹ̀rọ̀ Ọlọ́run ọba hafizatil ghaibi ẹni tẹ́ ẹ máa fẹ́ kó jẹ́ kí ni hafizatil ghaibi kó jẹ́ ẹni tí ó lè sọ́kọ̀ ọkọ̀ nígbà tí ọkọ ò bá sí nílé Kúránì ló ń sọ̀rọ̀ yìí ló ṣe dédé làákàyè tí wọ́n wá gbé làákàyè ilẹ̀ yìí náà ó wá sọ pé kí ni ó ní pé àfisàn àbìlẹ̀gàbì bí má àfisàn lọ́ọ̀hù níbi kí ni àwọn tọ́lọ́wọ́ bá àfisàn lọ́ọ̀ nítọ́lọ́wọ́ bá fi sọ yín kí ni nǹkan tí Kúránì sọ bẹ́ẹ̀ yẹn pọ́lọ́wọ́ bá fi sọ yín òun náà ni pé kí ni kéèyàn wà trustworthy kó má sí pé bóyá ọkọ máa cheat ìyàwó àbí ìyàwó máa cheat ọkọ ẹ̀ kí ìyàwó má sọ pé ó lọ́kàn lé ó tún lọ lọ́kọ̀ kan síta bí má àfisàn lọ́ọ̀ níbi tọ́lọ́wọ́ bá fi sọ yín nǹkan àmọ́nà tọ́lọ́wọ́ bá tọ́jú sí yín lọ́dọ̀ òun ló ń sọ ibó náà ti ń sọ̀rọ̀ lúlù bíbá yín sí now let's go ó tún sọ pé kí ni wàlẹ́tì mo wà pẹ̀lú yín. ọ̀rọ̀ ẹ sọ fún ẹni tó ń ka nǹkan Allah ni wọ́n lò ó máa lo Allah lọ àti pé ìkejì wọ́n sọ pé Ọlọ́run ọba ìjẹ́ ṣé Allah jọba ṣé Allah jọba ní Saudi so kọ́ dúró lórí Allah is Allah so ó dàbí aláwọ̀ ìfọwọ́ ẹ̀jẹ̀ wọ́n lè máa. ìyẹn náà kí ẹ kọ́rọ̀ ẹ máa lójú kó máa ní kókó lọ́kọ̀ọ̀kan. ẹ máa lo Allah lọ ká má bàa máa kó sí yín lẹ́nu ẹ get Allah ò jọba náà ẹ lo Allah is Allah ọba èdè wa nílẹ̀ Yorùbá wa ń bí ni ọba ọ̀dọ̀ wa ni Ọlọ́run ọ̀dọ̀ wa ni Elédùmarè ọ̀dọ̀ wa ni Allah is Allah so ẹ dúró lórí ọ̀rọ̀ yẹn ẹ ṣe. so ya Allah so ibi tó ti tẹ́ ní pé wọ́n ti ní kí wọ́n na ìyàwó ohun dà ń bẹ̀ ẹ bá mi mú jáde nítorí mi ò tí ì rí báyìí o. ti ń bẹ̀. mo tẹ́yìn bàbá mi ẹ bá mi mú jáde. kí n kàdélẹ̀ mi tí kàdélẹ̀ tó àkọlẹ̀ tí kàdélẹ̀ tí mo gbáyé gbọ́ yín àkọlẹ̀ tí kàdélẹ̀ tí mo gbáyé gbọ́ yín ẹ gbà mí ṣáláwà ìfúwà ń bẹ̀. available. ìgbà tó jẹ́ tọ́pìkì obìnrin ni wọ́n ní kò síbi tó ti ní kọ́ọ̀lù obìnrin bẹ̀ o aláwa ìfẹ́ take over tọ́pìkì obìnrin ni ṣe. wọ́n ní wọn ní kọ́ọ̀lù obìnrin bẹ̀ ẹ bá wa gbé ní sùúrù mo sọ pé ibi tẹ́ mi kà ẹgbẹ́ tí ẹ sì ṣe jẹ́ kí aláwa ìfú take over. mi ì tí kàdélẹ̀ náà ọ̀dọ̀ àwọn ti gbọ́. ẹ mọ̀ kọ́ náà wọn ò tí kàdélẹ̀ ó yẹ kàdélẹ̀. so now níbi tí mo kàdé ni ligaibi bima hafizallahu wallati takhafuna nushuhunna fa'izuhunna wahjuruhunna fil madaji. wọ́n ní pé ẹ máa gbọ́ nǹkan tí kò sọ. ṣẹgbọ́n ms. ṣé ń gbọ́ mi. ẹ máa sọ̀rọ̀ yín lọ́sẹ̀.
now listen carefully níbí báyìí o nǹkan tó lọ́wọ́ bá ń sọ níbí báyìí ọlọ́wọ́ bá ní pé Allah ò jọba ẹ dúró lórí Allah ò gbadé kò gba ewé àkókò dèbòdè gbogbo máa gba adé DJ Chicken ó yìí gba adé AliExpress Allah ò gbadé ẹ má sọ̀rọ̀ ọba mọ́ Allah mọ́ Allah is Allah tẹ bá ti ń lo ọba kò dọ́dọ̀ Allah ọlọ́run kò dọ́dọ̀ Allah Allah is Allah orí Allah ò gbadé tẹ bá rí ms gbé èrè Allah yẹn sí orí ẹ̀ ò gbadé ẹ má fi ọba sí ọ̀dọ̀ Allah kò possible Allah is Allah ẹ dúró lórí Allah orí Allah ò lè gbadé wọn bí ìyá ẹ̀dá tẹ bá fẹ́ ka kínní ìlọ́ka má kò sí lẹ́nu Allah ni Allah ń jẹ́ ẹ ṣe. now ṣé kí n continue báyìí sí ẹ ló ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín à ń gbọ́. ok mo ní pé níbí báyìí now ọlọ́ba sọ wípé tó bá. Allah a ní Allah ò jọba sẹ́ẹ̀ Allah sọ pé tẹ́ni yóò bá lè ka ilé bọ́ọ̀lù ẹ̀mí tẹ́ bá dé Allah ló wà ní Kùránì ẹ so tẹ́ bá fẹ́ ka Allah so ẹ jẹ́ ẹ máa kà lọ ẹ jẹ́ pa máìkì. ó yá Allah sọ pé Allah sọ pé nínú àwọn dídá tọ́lọ́run bá dán obìnrin ó ti yé so. alákọ̀ọ́gbàgbé báwo lẹ ṣe tọ́ba ti ẹ̀rọ yín ṣẹ́kẹ̀ lọ́ra kan wá láti bí síbẹ̀ ṣe máa lè nǹkan tó bá sọ ṣe máa lè gbé sórí tẹ́ bá ní kẹ́ lè lò Allah sọ pé so ẹ jẹ́ kí ṣímáìkì kí n máa bá yín sọ nígbà yẹn Allah sọ pé yẹjẹ àlọ́ Allah sọ pé. so Ọlọ́run sọ wípé. Allah sọ pé ẹni yóò wà lè lè bọ́lẹ̀ àwọn máa gbé díẹ̀ sí adé máa kà fún ìyàwó yìí Allah ní kọ́kọ́ lù ìyàwó ẹ̀ pa. so òun ni wọ́n ń kà fún yìí ẹlẹ́dọ̀rọ̀ rú so tí ìbá ní sùúrù ẹ máa dàrú tí ìbá ní sùúrù ẹ máa dàrú tí ìbá ní sùúrù ẹ máa dàrú. Allah fẹ́ fọgbọ́n bọ́lẹ̀ ó fẹ́ sá lọ ó ti sọ tẹ́lẹ̀ pé Allah ò ní kọ́kọ́ lù ìyàwó ẹ̀ ìgbà tá a ṣe lé ọbẹ̀ tí kò wá bẹ́ẹ̀ dà sí ó fẹ́ mú ọ̀rọ̀ wá pé àlè láwàlá àjẹkóhùn sọ̀rọ̀ Allah sọ pé Ọlọ́run ọba ò sọ̀rọ̀ nù Kùránì Allah sọ pé. wọ́n ti bá mi dá padà ẹ ní sẹ̀yẹ́ sáà ní sùúrù fún mi. ó yá Allah sọ pé. ó yá Allah sọ wípé bí agbémọ́jà kò sí tó bá jẹ́ wípé nǹkan kan wá ṣẹlẹ̀ láàrin lọ́kọláya ṣé ń gbọ́ o náà òun rèé o ó ní pé wàjúrùhúnná fílmù ọ̀dọ́ọ̀jẹ̀rì ó ní instead tí wàá fi nà wọ́n yẹn fàjúrùhúnná fílmù ọ̀dọ́ọ̀jẹ̀rì yẹra díẹ̀ fún wọn níbi ibùsùn that is number one policy wípé ok tí wàá ti ìyàwó ẹ̀ tẹ́ bá tẹ̀ wá ní gbólóhùn àsọ tí kò wá mọ̀ wípé ó yẹ kóun sọ sọ́ọ̀rì Ọlọ́run sọ pé kí ni fàjúrùhúnná fílmù ọ̀dọ́ọ̀jẹ̀rì. sọ pé Allah sọ pé Ọlọ́run ò sọ̀rọ̀ nù Kùránì. Allah sọ pé tí tí yorùbá mọ yín lára ẹ lè máa lo eré Allah sọ pé. ó yá Allah sọ pé fàjúrùhúnná fílmù ọ̀dọ́ọ̀jẹ̀rì so rọra yẹra díẹ̀ fún wọn níbi kíni àlùmọ̀dọ́ọ̀jẹ̀rì ibùsùn nọ́mbà 1 nìyẹn o tó bá wá rí kóbìnrin yẹn tún ó wà stubborn gan pé kò tẹ̀ ríro pé o ò súnmọ́ òun Ọlọ́run bá sọ pé kíni Allah sọ pé Allah sọ pé. ó yá Allah sọ pé wadribuhunna fa inna ata'anakum fala nabugu alayhinna sabila inna Allaha kana aliyan kabira. now Allah wá ń sọ fún wa báyìí pé kí ni o nígbà tá a bá yẹra fún wọn tá a rí pé kí ni níbi ibùsùn tá a yẹra fún wọn ìgbà tá a ní aṣọ yẹn tí obìnrin mi wà stubborn bẹ́ẹ̀ nínú àwọn kan tó máa ń fà ní pé obìnrin mi wà tó jẹ́ pé kí ni ó máa ń wò pé òun ní àrísìkí ju ọkọ òun lọ so ó lè jẹ́ pé ìgbéraga náà Ọlọ́run bá ń sọ pé kí ni wadribuhunna tẹ́ bá lọ wọnú tafsiri. Allah sọ pé kí ni. ó yá Allah wá sọ pé fadribuhunna tẹ́ bá lọ wo inú tafsiri ìtumọ̀ fadribuhunna. ẹ tún nǹkan yẹn fún ìyàwó yẹn ó sọ pé kí ni ní Yorùbá Allah sọ pé. fadribuhunna níbí báyìí. Allah sọ wípé fadribuhunna níbí báyìí kò kí ń ṣe. kí làlá sọ àti ìgbàlá yìí kí làlá sọ fadribuhunna kí ló sọ. fadribuhunna òun ní pé kí ni báwọn wí kò sọ pé kó kìsì ìyàwó ẹ̀. ó sọ pé ó ní pé Ọlọ́run ní pé báwọn Allah sọ pé kí ni Allah sọ pé kí ni. fadribuhunna kó kìsì ìyàwó ẹ̀ àbí kó dì mọ́. Allah ní pé báwọn wí ntàlá sọ nìyẹn. so Allah wife ẹ lè ṣí máìkì ń sẹ́jẹ̀ ń pa máìkì so tọ́pìkì obìnrin ni so ẹ ṣe. bẹ́ẹ̀ ni òun náà ni mo kà fún yẹn fadribuhunna so báwọn wí kò ń ṣe pé ó ní kẹ́ fọ́ wọn lójú kẹ́ fọ́ wọn létí kíní kan dẹ́yìn sọ yẹn so bí bá wí tí kò tí pé. ṣé Allah wife wà ń bẹ̀ Allah wife.
Hey, I'm here. so ẹni yìí sọ pé Allah ní kó báyàwó wí kó ṣàlàyé bí akẹ́ béèrè lọ́wọ́ ẹni ṣé now ó ní now kó lùyàwó ẹ̀ ni àbí ó ní kó kì í sí àbí kó dì mọ́ so ẹ ṣe. ṣé lọ́wọ́ mi lẹ ti ń béèrè sá. Come to Islam, ẹ jọ̀ọ́, kí ló tẹ́ ṣe ń parọ́? irọ́ kí nìyẹn mò ń kà fún yín mò ń túmọ̀ ẹ̀ fún yín ẹ sọ pé mo parọ́. Kí ló ń jẹ́ wadribuhunna? Wadribuhunna tẹ́ bá ní wadribuhunna English lẹ sọ yẹn tó bá jẹ́ Lárúbáwá wadribuhunna bá wọn wí. No, ẹ ń parọ́ because Allah ti sọ pé kó bá wọn wí already. Only advise them. Secondly, ó wá ní pé kẹ́ kúrò ní bedroom pẹ̀lú wọn. And then thirdly, ló ní kẹ́ nà wọ́n. Ẹ jọ̀ọ́, ẹ yé máa gaslight wa now. Come on. now ó yẹ ní sùúrù ó ní pé number one ó ní pé kẹ́ bá wọn sọ̀rọ̀ so ó wá rí pé obìnrin yẹn pé kí ni ó wà stubborn ó wá ní pé the next thing tẹ́ máa ṣe ní pé kí ni rọra yẹra díẹ̀ fún má súnmọ́ lórí bẹ́ẹ̀dì má sọ pé rọra fún ní chance pé bóyá ó máa change bóyá ó máa wá díẹ̀ so Wadribuhunna báwọn wí pé ṣé wọ́n kọ́ ni ṣé gbogbo ìjà tí mò ń bá ìjà fẹ́ kọ́ ni kò ń ṣe pé nínà wípé kí wọ́n fọ́ ní ojú kan fọ́ ní Any suru, mo jẹ́ kẹ́ sọ̀rọ̀, jẹ́ kẹ́ mi náà sọ̀rọ̀ now. Me and you agree lórí aya yìí. So ẹ mọ nǹkan tá máa ṣe, a máa gbé tafsiri síta. And nǹkan tí any suru. Agree. Èmi náà agree pẹ̀lú nǹkan tẹ́ ń sọ. So if we are both on disagreeing terms, ẹ jẹ́ ká tafsir. Àwọn tó ṣe tafsir only more knowledge than us, ṣe get. So máa gbé tafsir rẹ̀ síta. And nǹkan tí tafsir bá sọ la máa gbà, not you, ṣe get. Ẹ̀yin ò ń ṣe scholar now, ṣe get. mo wà pẹ̀lú yín mà ẹ gbé tẹ̀síìrì náà jáde kí n rí nǹkan tó kọ síbẹ̀. Ṣe nìyẹn and nǹkan tí àwọn scholar bá ti sọ náà máa gbà tí nǹkan tí àwọn scholar bá sọ tí kò bá match nǹkan tẹ́yìn sọ it means that you lied ẹ parọ́ fún wa ni so máa gbé sókè. ìyẹn nìyí mi ìfẹ́ ká gbogbo ẹ̀ because ó gùn díẹ̀ but ibi tó ní ká ti nà wọ́n yẹn la fẹ́ kà ibi nǹkan tí ẹ sọ pé to beat them so word tó lò Wadribuhunna beat so to beat them means if advising her and ignoring her in bed does not give you the desired results. Only pay tabati advise one tabati one and beko definitely results there then you are allowed to discipline the wife without severe beating. Only care and no one, but man no one do. So in content so I'm sorry, in content so co match in content scholar so ejo any suruma mo sọ fún yín pé ní ẹ wo àwọn step yẹn bó ṣe gbé wọn ká ní pé number 1 advice number 2 yẹra fún ẹlẹ́kẹta báwọn wí so báwọn wí tó wá sọ báyìí ṣé wọ́n á sọ pé bẹ́yìn ṣe ń sọ pé ẹlẹ́kẹta ò sọ pé báwọn wí only beat them ẹjọ́ yé parọ́ ẹlẹ́kẹta ò sọ pé báwọn wí because ẹ̀ ń try láti sọ pé Allah any sùúrù what you are doing right now is that you are trying to tell us pé Allah ò mọ nǹkan tó ń sọ ó ń repeat rẹ̀ lẹ́ẹ̀mejì kò make sense bro you're not making sense only any sùúrù don't excuse me let me speak thank you èmi ò ṣe Muslim woman now pay attention Allah ti sọ pé kẹ́ advise wọn ẹ bá wọn sọ̀rọ̀ that's step number 1 step number 2 Allah says stay away from them in bed kẹ́ kọ̀yìn sí wọn nínú bedroom bóyá kẹ́ má bá wọn lájọṣepọ̀ or whatever fine and then step 3 ẹ wá sọ pé Allah sọ pé kó bá wọn wí again but Ibn Kathir Ibn Abbas gbogbo àwọn scholar gbogbo àwọn sahabi wọ́n sọ pé beat them so ibo lẹ́yìn tí ń get information yìí ṣé ẹ lè fún wa ní tafsir tó ń explain nǹkan tẹ́yìn sọ because èmi ti gbé tafsir wá. now nǹkan tí mo wá sọ lélẹ̀ ẹ listen sí mi ẹ̀kan tó bá time tó bá fi listen sí mi ẹ̀kan fi listen sí mi kẹsẹ̀ wá dá mi lóhùn nǹkan tí mo sọ lélẹ̀ mo ń sọ fún yín wípé irú àwọn obìnrin wo ni wọ́n bá wí wọ́n sọ fún yín lára ọkọ pé ó bá ìyàwó ilé ẹ̀ sọ̀rọ̀ ẹ má gbọ́ contention mi calling it no you're wasting my bloody time contention mi calling it I don't like dishonest people contention mi ni wípé Allah ní pé kẹ́ Wadribuhunna kẹ́ ná ìyàwó yín mi ò béèrè which type of woman no nǹkan tá à ń sọ kọ́ nìyẹn ibi beating yẹn la fẹ́ gbọ́ ṣe get so ẹ jọ ẹ on mute tó bá jẹ́ you are a decent honest person ẹ sọ tòótọ́ tẹ́ bá dẹ̀ fẹ́ parọ́ ẹ máa parọ́ yín lọ but at least ẹ mú scholar wá tó back yín up èmi ti sọ pé kọ́ náà wọ́n ni mo dẹ̀ ti gbé scholar ó dẹ̀ wà lórí screen ẹ̀yin náà ẹ mú scholar wá tó máa back nǹkan tẹ́ ń sọ up. Listen carefully I'm not disputing ẹ̀bà kò kí n ṣe nínú àwọn tẹ́yìn sọ wípé kí wọ́n fún wọn blow lójú tẹ́yìn sọ tí mo dé bá yín lẹ́nu ẹ̀ bí bá wí pé kéèyàn báyàn wí pé kò gbẹ ṣé nítorí rẹ. no ẹ yé parọ́ kí ló ń jẹ́ beat them Ibn Kathir ibi tó ti sọ beat them kí ló ń jẹ́ kéèyàn beat them. Kéèyàn báyàn wí ni kí wọ́n náyàn kí ló ṣe ẹ̀gbọ́n Yorùbá ní kí wọ́n mú báyìí wí. In what method. This is it now fine maybe where we are having dispute now is that
your reasoning of method way of making your buying we, it may be different from my own. So So this is where beat we are having them. a So kí ló ń dispute. jẹ́ ṣé English ni first language yín? No, English ò ń ṣe first language mi. Check it. Listen, And listen kakini carefully. lẹ́yìnbó. Listen. Any sùúrù. Irọ́ yín ti pọ̀ jù. Without lies, Islam dies. Àti mọ̀ yẹn tẹ́lẹ̀. Irọ́. Islam àti irọ́ na 5 and 6. Kò sí No, difference. you Now, are no, Mr. no, Come no, to no. Islam. You Mr. Come to are Islam. using the Mr. Come to jeopardizing word. Islam. The word that is not the actual word. Ẹ You wo are using ẹ bá mi it. drop bọ̀bọ̀ ìkẹgbẹ́ lomi is okay. Very That is dishonest guy. the worst thing that you can do is that. The worst thing that you can do is that. Ọlọ́run ní pé kẹ́ nà wọn ìyàwó yín pé kẹ́ fọ́ wọn lójú. ìtumọ̀ lúlù yẹn lọ́dọ̀ tiwọn. náà ẹni sùn àfà Bíbáyọ̀ wí aláwọ̀ ẹ̀fẹ̀ jẹ́ kó moderate. sọ lúlù yẹn kí ni lúlù lọ́dọ̀ tí yín ẹ máa jọ ṣé ẹ máa fún ní kìsì lọ́fẹ́ fi nà ọ́ ni abẹ́ máa dì í mọ́ àbí báwo ni lúlù yẹn ẹ ṣe gan sa ẹ ṣe sà nǹkan tí Islam sọ lélẹ̀ ó ti yé báyìí. Islam sọ pé rọra báyàwó ẹ wí fẹ́rẹ́ kódà kẹ́ mú pílò ṣé ẹ gbọ́ mi sà. hold on. ṣòro tó bá ti ń sọ̀rọ̀ máa ní sùúrù kó máa gbọ́ nǹkan sọ má máa gbóhùn ara ẹ̀ nìkan ní tó bá sọ ni kó tó dá wọn lóhùn ìfúnfọlọ́bẹ̀ ó ní sùúrù tó mọ̀ pé ṣòro tó bọ́ ṣe ń gbé lára tó ẹni tá à ń sọ ẹ̀ náà kìkú ṣe bí wa ìyàrá ló bá ná bí sí àgbọn tó ń sọ àmọ́ rí àwọ̀ ẹ̀ ó ṣàwọ̀ wa bọ̀ tó máa jẹ́ kó sọ̀rọ̀ tọkọ tó bẹ̀ sí ń dáhùn má máa gbé gbígbóná wa obìnrin ló ń bẹ̀ sọ̀rọ̀ yìí jẹ́ kó sọ̀rọ̀ tọkọ tó lè dá lóòjọ́ torí Ọlọ́run ṣùgbọ́n. Yes, ẹ ṣe gan sa now fún. Any sorrow for the last time. Last time, only beat them. Kilo, meaning ejo. And this is my last question to you. I'd like to speak to someone else that's more honest. Honest at all. Listen, please, okay. Any sùúrù ẹjọ ẹ má bínú tí omi bá ń lọ sókè. Nǹkan tí mò ń sọ ni pé beat them ní English ni pé kí wọ́n nà. Okay, kí wá ni what is the grade, the percentage of that beat them yẹn? Tẹ́yìn wá fi sọ wípé beat them yìí díẹ̀ what it actually mean wípé kò fọ́ wọn létí, kò gbá wọn létí, kò gbórí ẹ̀ mú ganan. Tẹ́ ń sọ tí mo dé bá yín lẹ́nu pé Allah sọ pé kò nà ìyàwó ẹ̀ bàjẹ́. ok má bínú bá jẹ́ ìtí má jẹ́ pé kò sí pé Allah ni ẹni tó bá pé Allah sọ pé kí ọkọ fún ìyàwó lọ́rùn pa ok báwo ni beating ṣe jẹ́ lọ́dọ̀ yín lùyàwó ẹ̀ ṣàlàyé fún wa báwo ló ṣe ní ẹ̀yìn sí ẹ máa gbọ́dọ̀ pé ẹlòmíì tó bá gbọ́ pé lọ lùyàwó ẹ̀ ó lè lọ fún lọ́rùn ẹlòmíì lè fọ́ gbọ́ lórí ẹlòmíì lè ṣàládà ẹlòmíì lè góńgò báwo la láti Muhammadu ṣe ní kẹ́ lùyàwó yín ẹ ṣe ó ti ní kí lùyàwó ẹ̀ ẹ wá ṣàlàyé lórí yẹn fún wa ẹ má àfọ àlẹ tó tẹ̀síwájú ẹ má gbàgbé pé mèmí ní àyà kan ni máa fún yín o àdìsí bẹ́ẹ̀ ni mo wà ànábì àtàlà ni pé tí ọkọ bá lùyàwó ẹ̀ ẹnikẹ́ni kò lẹ́tọ̀ọ́ àti béèrè pé kí ló dé tó ṣe lùyàwó ẹ̀ mo kàn fún yín yẹn ẹ ṣáà jẹ́ ká máa yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣẹ́rí the context lẹ máa lọ wò wípé kí wọ́n beating yẹn pé kí ni grade beating yẹn nígbà míì ó lè wá bí pé kódà àwọn kíní wọ́n lè gbé pílò lásán tẹ́ fi ń ṣeré ìfẹ́nulé ẹ lè fi nàyàn kódẹ̀ tọ́nù ẹ̀ sí nǹkan míì wípé làjí pé kó tọ́nù ẹ̀ sí pé so ọlọ́run Allah ò sọ specific wípé báyìí ni kí ẹ ṣe nà wọ́n bàtà ó sọ bẹ́ẹ̀ so tó bá gbé pílò tó fi gbá pé ṣé nítorí ẹ̀ náà ni mi ò fi wá sún un mọ́ ẹ lánàá síbẹ̀síbẹ̀ náà tún jí láàárọ̀ ò tún mọ káàárọ̀ wí so kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá ń fọ́ orí ìyàwó ẹ̀ mọ́ gírí òun fọ́ létí kó tó wá di pé wọ́n ní pé ó bá lò pillow fight. ṣé mọ̀ pé àáfàá kan olùyàwó ẹ̀ ẹlẹ́yà ni olùyàwó ẹ̀ so wọ́n wá gbé wá sí àgídìgbò wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹlẹ́yà yẹn ní láti ṣí ojú because ojú ẹ̀ ti fọ́ ojú ẹyọ kan fọ́ so wọ́n wá béèrè lọ́wọ́ àáfàá yẹn pé kí ló dé tó fi na ìyàwó ẹ̀ nínà bàrà báyìí tó fi ní láti ṣí ojú ẹ̀ gbogbo ayé rí i pé because the blood is too much ó ní ó tọ́ sún náà káwọn na ìyàwó àwọn tí ò bá ti ṣe ohun táwọn ń fẹ́ so àtìgbà yẹn mo ti wá ń wò láti béèrè tí bá dé péjì àwọn Islamic distance tí bá fẹ́ béèrè question wọn ò ní dá mi lóhùn ṣe ti understand so mo really as a great privilege to ask you but ẹ má wà bias ẹ dẹ̀ má beat around the bush because I have read it and I saw that is exactly I am a Muslim but I'm not gullible ṣe ti understand but I just want a straight response ẹ má make defensive words ẹ lọ straight. Oh yeah. Very. Yes, sir. Pretty ẹjọ́ jẹ́ kí n respond. So ìdí tí mo mọ̀ pé bọ̀bọ̀ ìparọ́ ni wípé initially wọ́n sọ pé kò mean pé kán náà wọn tí gbogbo ẹ̀ bá ń pay attention. Let me show you how much of a scammer this man is with all due respect. Initially ẹ sọ pé no nǹkan tó sọ kọ́ nìyẹn ni pé wọ́n ní pé kẹ́ bá wọn wí ni o. Now ẹ wá ń try láti sọ pé no you just can't beat them too hard. So now ẹ jẹ́ establish òtítọ́. Ṣé mọ̀ pé gbogbo wa lè ní access to Quran? You can't fool us anymore. We're not stupid. Do you understand? What you're doing right now is actually an insult to people's intellects. Common English. Now, Mama Bini, does Islam allow you to beat your wife? Yes or no? Islam allowed to beat your wife?
òun ni mò ń sọ fún yín náà mo sọ pé Islam fàyè gbà pé ká nà ìyàwó wa ní ìnà tí fẹ́rẹ́fẹ́ tí ó ń ṣe ìnà rú èyí táwọn tí àǹtí yẹn sọ lẹ́ẹ̀kan yẹn so nítorí pé kí ni. iná pílò àbí a lè lo tissue paper báyìí olólùfẹ́ ṣé irú ẹ̀ ni. kí lẹ sọ sà ẹni pé ṣé irú ẹ̀ ni pé bóyá a lè lo tissue paper. a lè lo tissue paper báyìí olólùfẹ́ my darling my baby my sherry. olómi kùnì tèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ní wọ́n ní olólùfẹ́ kùnì tí lọ́ọ̀yà wa alhamdulillah mashallah. Beat is beat afa only kan na beat is beat. Because favorite verse ọkọ mi òun ni verse yẹn until tí mo come across MS Baba and ọ̀rọ̀ Yorùbá when I saw it I was like so àlàyé yóò tiẹ̀ bá mi ṣàpárá he's saying it that ó tọ́ súnà pé Islamically àwọn lè nà ìyàwó àwọn and he used to say it every now and then and he started saying it immediately we got married. So I was not confused. But we know surah. He refused to show me the surah until I started saying it myself. So I confronted him. So kini wa nu Quran lóòótọ́? He said yes. Ipo wa nu Quran. Oh yeah, and I was surprised and I was angry because that Any surah. Okay, sir. Ní step mẹ́ta tí wọ́n tó lẹ́yìn. So ọkọ yín wá lọ gbé last one wípé Islam ní pé kí wọ́n na ìyàwó wọn tí kódà kí ìyàwó má ṣe kankan. Wallahi sumo bila rabbil kaaba. Ṣé ó wá sọ pé Islam ló wá pé ní tí Islam wá kọ́ òun nìyẹn àbí tóun jẹ́ ìtẹ́nìyẹn jẹ́ fúnra wọn. Kò ń ṣe ohun tó jẹ́ fúnra wọn ohun tó rí táwọn stars ẹ̀dẹ̀ preach because kò jọra wọn sẹ́rí ẹ̀yin sọ pé kí n má parọ́ sí ẹni pé kí n má parọ́ sí pé kí n sọ blank out tàbí. Yes. Nǹkan tèmi wá ń sọ fún yín ni wípé mi mọrú ọkọ yín o Ọlọ́run ló mọ ẹ má fi ọkọ mi lọ́rùn mò ń sọ fún yín ní pé ọkọ mi náà máa sọ so mi ò wá pretty ẹjọ come to Islam ẹjọ any sùúrù ẹ má change position wọn ẹ má get personal by talking about her husband go straight to the point inú ìwé Quran yìí lọ ti rí ká go straight to that point forget the husband because ẹ ń try láti shift burden of argument in anything kò lè make sense the lady is saying that she found the verse in the Quran so the Quran là ń sọ̀rọ̀ nípa right now so Mr. Come to Islam mo fẹ́ bi yín question ṣé ẹ̀yin in your own mind as an individual tẹ́ jẹ́ do you think any woman wants to be disciplined as if she's a dog? Even that's okay. No, Emma, no, pal. Do you think me? I'm a woman now. Do you think I want you as my husband to beat me? Tell me. No, you will not want your husband to beat you. But do you have the character that can sustain the marriage for 100 years without uttering does my husband have the character that can also sustain the marriage? If not, let me not No. You are not listening. Nǹkan tẹ́ fẹ́ gbọ́ lẹ fẹ́ gbọ́ but ẹ fẹ́ gbọ́ nǹkan mi ju nǹkan tó It is beat wọ́n ní kan lù wá. We are not listening. I just want that phrase. I want you to interpret that phrase. Àwọn tó ti kà fún yín síwájú ńkọ́. Ìjìyà sí ní gbogbo ohun tó kà síwájú náà. Báwo máa ṣe wá nílé òní bá mi sùn? Ṣé ó máa já obìnrin tó jẹ́ pé kò ní ṣe anything? Islam wá sọ pé kó ṣe báyẹn fún. Ọlọ́run mọ irú èèyàn tẹ́yìn obìnrin náà jẹ́ náà. Ọlọ́run tó Allah tó dá wa gbogbo wa mọ̀ wá náà. Fuck your Allah. Ó dá tẹ́yìn náà bá ṣe kan tí ò dá. Ṣáwa náà lè bá yín wí ni. Ṣé tí kò tà. Pretty, verse yẹn ni mo ń gbé wa lọ. Any sùúrù, Mr. Come to Islam. Look, this is why I'm saying that this Arabic religion, Omar, corrupt mind. Look at what you're saying. And try to gaslight. We're saying, can you call out there, talking about knowing. Please run away and save your life. Do not allow any man to disrespect you simply because he has a bola between his legs. Could make sense. Number 2. This is the hadith tí Ànábì fúnra rẹ̀ ó fún permission ó ní pé kó lọ nà ìyàwó ẹ̀ so olówó èkó ẹ já sáré tú àyà yìí then tá bá ti tú àyà yìí tán a máa lọ sí àyà the same chapter tó sọ fún wa pé tọkùnrin bá ń ṣe o nǹkan tóbìnrin máa ń ṣe nìyí so ẹ wá rí i pé Allah is an unfair deity now. Ànábì gan lu Aisha. Oh, lu Aisha now I don't get what these people are saying oh lu Aisha sọ pé àyà yẹn ń dùn nǹkan tí Aisha sọ fúnra rẹ̀ nìyẹn now this is Sunan Abi Dawud 2146. ìyá yẹn náà ló pa Aisha àgbàtà náà bí ìlú ó fún lẹ́sẹ̀ ní àyà bàbá ẹ̀ṣẹ̀ gidi ló fún ẹ jẹ́ àlọ́ ó yá. now ó ní. tó fi ń pààyàn.
Only do not beat Allah's handmaidens. Muhammadu ní kẹ́ ẹ má ṣe na àwọn tó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ Allah. But when Umar came to the Prophet of Allah Nígbà tí Umar wá sọ́dọ̀ Muhammadu tó jẹ́ òjíṣẹ́ Allah, and said, ó wí pé women have become emboldened towards their husband. ó ní àwọn ìyàwó wọn ti ń fẹ́ máa gapá, wọn ti ń gawú sí àwọn ọkọ wọn o. He, the Prophet, Muhammadu ó wá ń sọ̀rọ̀ òjíṣẹ́ Allah, ó wí pé gave permission to beat them. ó ní ẹ lu ìyàwó yín pa, ẹ lè ṣaládàá, ẹ lè gúngò, ẹ lè fọ́ ojú ẹ lè fún lọ́rùn pa. Muhammadu kò sọ bẹ́ẹ̀ fọ́wọ́n ọkọ. Then many women came around the family of Muhammad. Nígbà tí Muhammadu ti pàṣẹ, gbogbo àwọn obìnrin tó wà nílùú àwọn ìyàwó ilé, gbogbo wọn bá bẹ̀rẹ̀, wọn bá yadé. Complaining against their husbands. Wọ́n bá já ewé sọ́wọ́ wọn léwé ní Saudi, wọ́n bá gbé òkúta sórí, wọ́n bá ń ké, wọ́n bá so aṣọ wọn, wọ́n bá ń ké pé Muhammadu. So Àánú mi ṣe àwọn obìnrin yẹn. So many women have gone around Muhammad complaining against their husbands. Gbogbo àwọn obìnrin ará Saudi bá dé nígbà yẹn, wọ́n bá dé agboolé àwọn Muhammadu, wọ́n bá ń ké, wọ́n bá ń pariwo pé those husbands who take to beating their wife are not the best among you. Every contradiction back. Gbogbo àwọn ọkọ wa tí wọ́n ti lù wá pa, àwọn ọkọ wọn ti lù wá pa, èyí tó ti kán lọ́rùn, tó ti kán lápá, ìmí wọ́n fún lọ́rùn pa níbi tó ti ń lù wọ́n ni. So ẹ ṣe. Olówó Èkó tẹ́ bá rí Asbab and Nuzul chapter 4 verse 34. Ó ṣàlàyé fún wa pé obìnrin kan wá rí Ànábì, ọkọ yẹn ti nà, gbogbo ara ẹ̀ ti green. The hadith sọ pé her skin was as green as Aisha ti sọ̀rọ̀ pé òun ni àyà yìí ti sọ̀kalẹ̀. Àyàfi obìnrin Islam tó jẹ́ pé gbà tí wọ́n dé gbogbo ṣan wọn, ó ti dàbí àmì aláwọ̀ ewé bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ n sáré ṣàlàyé. So guys, ìdí tí àyà yìí ṣe sọ̀kalẹ̀, obìnrin kan wá rí Ànábì àti Aisha, ó ní pé ọkọ òun ti ń nà òun. Ní narration yìí ó sọ pé her skin was so green, from the bruise and the beating. So initially Ànábì sọ pé, "Oya, go and take revenge on your husband." Ìgbà tó obìnrin yẹn wá ń lọ, Ànábì wá ní dúró, Jibril ti wá bá mi. Ó wá review àyà yìí. So initially Ànábì ní kó lọ gbẹ̀san. But Jibril ó wá ní no, you cannot do that. So ó wá fún àwọn ọkùnrin ní permission láti nà ìyàwó wọn. Now, Mr. Come to Islam. You are trying to shift the blame on women. And let me tell you something. Our women generation here, we are not our mothers. We are not our grandmother. We're not going to take bullshit from anybody. Now, does the woman have the characteristics to sustain a marriage? Now, let me ask you, does a man also have the characteristics to hold a marriage? Kini Allah sọ fáwọn obìnrin kan ṣe tó bá jẹ́ pé ọkọ tàwọn náà ló misbehave. Ẹ fún mi ní àyà. Now, so ẹ ṣe Sherry, tá bá ní pé ká padà sí níbi àyà ti Quran lẹ́ẹ̀kan yẹn, ibi tọ́nà ọba ti ń sọ wípé àrìjálù qawwamuna 'ala nisa wípé Allah, ẹ má bínú, Allah, ẹ jẹ́ kó mọ yín lára. Wípé a fi àwọn ọkùnrin, a fi wọ́n ṣe olórí. So wípé kí ni kí ìyàwó kó ní ìtẹríba fún ọkọ ẹ̀. In a normal this thing, tá bá ní pé ká gbé tọ̀rọ̀ pé à ń jiyàn ẹ̀sìn kalẹ̀, ká gbé pé làákàyè ilẹ̀ pé àtẹ̀rẹ́ nìkankan wá jísẹ́ẹ̀sì kankan fún wa. Àwa náà máa mọ̀ nínú ọkọ̀ wa pé ń bẹ nínú àwọn obìnrin tó jẹ́ pé kí ni oníwà tútù ni wọ́n. Ń bẹ nínú àwọn obìnrin tó jẹ́ pé kí ni bí agánigàndìgbòlugi ń bẹ nínú wọn. So nígbà ẹ̀sìn wá dé pé bó la ṣe fẹ́ treat tó jẹ́ pé kí ni the rate of divorce ó máa wà limit, ó dẹ̀ máa wà in control. Ṣé nígbà tí ìwọ àti ìyàwó ẹ̀ tẹ́ jà. Sorry, Lenso. Nobody here agrees with beating your wife. Because you cannot convince us that it is okay to put hands on your woman. Ẹ fún mi ní àyà tó sọ fáwọn obìnrin kí làwọn máa ṣe tó bá jẹ́ ọkọ wọn máa misbehave. Ẹ fún mi ní àyà yẹn. Tẹ́ bá mọ̀, ẹ jẹ́ kí mi gbé síta fún yín. Nǹkan tí wife, there is a lot of women that can beat their men. So what Allah talk about? Èmi lè ná ọkùnrin, but mi ò kò believe in violence ni. Èmi ń lọ gym. Exactly. Wait, mo lè ná many ọkùnrin. Láì sàkíní Joshua. Bí àwọn olówó Èkó. Àlùfọ́ lójú. Àlùfọ́ lójú. Àwọn obìnrin máa ná ọkùnrin. Allah wife. You can also read where Muhammad say Allah describe woman as a drunkard or dog. Olówó Èkó ẹ má gọbẹ náà. Yes. But àkànbí ká tó ṣe yẹn, mo fẹ́ kí come to Islam. Mo fẹ́ kó fún mi ní àyà tó wà nínú. Come to Islam, we have nothing to talk again. Come to Islam, máa kúrò ní Islam lálẹ́ again. Ìtẹ́yìn fẹ́ gbọ́ tẹ́tí plan tẹ́tí program mind yín ó yàtọ̀ sí pé òdodo ọ̀rọ̀. So nǹkan tẹ́tí program mind yín fẹ́ máa gbọ́ nìyẹn.
ọ̀rọ̀ mẹ́ta náà sọlẹ̀ ẹ bó ó bá sọ bó pé lódodo tóbìnrin bá rí báyìí tó rí báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí kó tó wá kàn ẹ wá lọ ìyẹn ni. Emma Binu, this guy is bullshitting us. Ati go past thing. Anyway, this one is for Pretty. Pretty, Emifeke understand pé Allah is an unfair deity. Now, this is the ayah in front of us. Only pé if a woman fears indifference or neglect from her husband, there is no blame on either of them if they seek fair settlement, which is best. Humans are ever inclined to selfishness, but if you're gracious and mindful of Allah, surely Allah is all aware of what you do. Sherry prescription no be different, Pretty. Come to Islam and come on Basoro and educate our because women ni passion to me. I want all women to leave Islam because about Islam left for you any rent lumo. So Pretty, what's your thoughts on the prescription for women? You mean are they referring to what we should do or what we should do to men, yeah? Yeah. So ati koko ka 434 oni pe tobirin ba se bayi o ke advice ke kúrò ní bedroom ke den no. So eleyin sọ pé tó bá ti jẹ́ àwọn ọkọ yín ló misbehave. Oni pe there's no blame on either of you. Tẹ́ bá seek settlement pé human wan wa selfish. So àwa lè settle pẹ̀lú ọkùnrin ò lè settle pẹ̀lú àwa. Wow. Le no yin. Inú aya wo lele wa tu. Same ayah for women, no, chapter 4. The same Emma Sorrow. The same woman ayah. The same chapter 4. Time bring man so Allah wrote a surah so about we can us. actually make peace with men. With men, but cannot make peace with us unless they beat us. Wow. Yes, that's what Allah is saying. So when it comes to men, humans ni won kinikan. Wow. Very different there. So Allah likes women. Yeah. Allah does not like women at all. Islam Allah is Muhammad. a toxic religion, whether you like it or not. ṣé kí n treat topic yìí kí n ka ayé Peter, ẹgbẹ́ àfáà mi wà lẹ́, I'm tired. Bọ́tẹ́pọ̀ ẹ̀ ti Ìsà fọ́. obìnrin là ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. À ń O dìbò lè defend Muhammadu. O kájú òṣùwọ̀n. Ṣó ti yé yín? Àfa ẹ̀ máì tí ì sọ̀rọ̀. Eléyìí obìnrin lọ prescribe ẹ̀ fún. Tí wọ́n ní báwo kájú òṣùwọ̀n ìyá ní ìyá. Come to Islam. Aláàyè dalérú ni bàbá mi. Dalérú ni aláàyè. Imagine that. Tó bá fi wá sílẹ̀ àwa náà máa lù yín fọ́ lójú ni. Obìnrin mélòó lẹ lè dààmú? Obìnrin ò lérè kankan nínú Islam. Kò sí èrè. Mi ò bá yín wí mute àfà. Mi ò bá yín wí. Mi ì bá yín wí mute mo sì ń sọ̀rọ̀ mi ẹ dákun. Obìnrin ò ní èrè kankan báyìí nínú Islam. Wọ́n fi wá wé ajá, wọ́n fi wá wé oríṣiríṣi. Wọ́n tún ní kẹ́ lù wá fọ́ lójú. Ọjọ́ ògbéde àlùkìyámọ̀ gan obìnrin ò ní kankan tó jẹ́ èrè. Ẹ̀yin obìnrin ẹ gbọ́ o. Ìyá mi, please visit us from time to time. You haven't seen anything. Wọ́n ní àwa tá bá lo wig, àwọn tó bá ní èjì tó bá ṣe gbogbo ẹ̀. Allah ní kan pa wá dànù. Evidence ẹ̀ wà ńlẹ̀. Kí la wá ń sọ? Àbínú kò ní kó pa wọ́n. Kí ló ní kan ṣe fún wa ọjà bàbá mi? Ó fi wá ṣe pé, can you imagine that? Obìnrin tó bá wọ perfume aṣáwó ni. Ó ní ẹni tó bá wọ perfume aṣáwó. Imagine that. Ṣáwá sílé ayé wa ni. Ọlọ́run ọba dẹ̀dá tó dẹ̀dá wa. Gbogbo nǹkan ló fi kẹ́ wa. Bẹ́ẹ̀ni náà, ọba aláàánú. Bọ́ ọba àánú ni. Islam ò sí fún peace o, ìyá mi. Ìyá mi, Islam ò sí fún peace. I want you to know that. So Kafaya, so ẹ ti rẹ́rìí dájú pé Allah kò kí ń ṣe Ọlọ́run. So àwọn kan tó fẹ́ kẹ́ rí nìyẹn. So Allah ló lọ ṣe àyanjú hàn ló ń sọ nípa pé kọ́kọ́ ló ìyàwó ẹ̀ pa. Ó ní obìnrin pé tẹ bá ya tattoo àbí ẹlẹ irun ojúmójú àbẹ ṣe kánná ó gbé àwọn obìnrin ṣépè ńláńlá. Irun tẹ bá fíìsì irun báyìí ìpè ńláńlá ni Allah ló gbé wọn ṣẹ́. Ìjẹ́ ṣé Allah ìṣó yẹ ká wá fẹ́ èrè yẹn kò ní àwùjọ wa? Ṣé mo pé tá bá jí láàárọ̀ yẹ ká máa gbé ṣépè ní pé Ọlọ́run yà wá ya Allah. Ọlọ́run yà wá ya mọ́ tá bá jí. Okay, come to Islam. Ṣọ́bà tí mo sọ ṣé mo parọ́ ni kí gbẹ́rì jáde. Nínú Islam, Allah àti Muhammadu ṣépè fún obìnrin tó bá ya tattoo àti ẹni tó ń fi ń ṣiṣẹ́ tó máa ń ya tattoo fún yàn. Ó ní obìnrin tó bá fíìsì irun mọ́ irun ẹ̀, Allah àti Muhammadu gbé ṣépè. Tó bá lọ ṣe Allah àti Muhammadu gbé ẹ ṣépè. Ìjẹ́ tó wá yẹ kí àwa jẹ́ káwọn ọmọ Yorùbá wa kí wọ́n dúró nínú Islam. Nǹkan tó ń gbé àwọn ìyá wa, àwọn ọmọ wa obìnrin, àwọn ẹ̀gbọ́n wa obìnrin, àwọn àbúrò wa obìnrin tó ń gbé wọn ṣépè, ìjẹ́ tó yẹ ká jẹ́ káwọn èèyàn wá ṣe Islam. Sọ wọn dín láwa jáde fún adẹ lẹ́rìí nǹkan tá à ń sọ nǹkan tá a bá sọ bí alẹ́ yẹn Allah àti Muhammadu ó fi àwọn obìnrin wé ajá ó fi wọn wé kẹ́tẹ́kẹ́tẹ́. So ẹ wo ogun nǹkan tí Islam sọ nípa àwọn obìnrin wa la fi ní pé àwọn obìnrin wa gangan ló yẹ kó jẹ́ àkọ́kọ́ tá a máa ń jẹ́ kí wọ́n fi Islam lẹ̀ torí obìnrin ló nílé ẹjẹ́ ìdílé náà obìnrin ló máa ní ọmọ lọlé kéwú baálé mi jẹ́ kọ́ ọmọ wa lọlé kéwú kẹ́yìn ìyá wa àyìn àti wa tẹ́ bá ti fi Islam lẹ̀
Islam máa tán nílẹ̀ Yorùbá la ṣe ní tábà ṣe ń rí yín tábà ti pàdé obìnrin tó jẹ́ Muslim àmọ́ bá yín sọ so ìyá wa Damsel ẹ lè ṣí gbòǹgbò yín ẹ gbúdọ̀ fi Islam lẹ̀ ṣé mo lè sọ̀rọ̀ Islam sí ìgbèkùn burúkú ni ó yẹ ẹ sọ sí ó yá. ok ẹ ṣeun bàbá olówó Èkó sẹ́rí nǹkan tẹ́ sọ yìí wàhálà tó bá yẹ pé Allah ó ṣàánú làákà èèyàn téèyàn wá lọ jókòó lẹ̀ èyí ó rí i pé n tó máa ṣe wá láǹfààní Ọlọ́run ni Allah kọ̀ fún wa ẹ̀yin náà wo nǹkan táwọn ọmọ kéékèèké àwọn ọmọbìnrin wá dà lérè nítorí pé wọ́n fẹ́ lẹ́run ojú wọ́n fẹ́ lẹ́run mímú rí. ẹni sùn àwọn àgbàlá tó ṣe irun yẹn kí ló kan àlá pẹ̀lú yẹn ṣoge bóun ló la yẹ kí ló kan àlá pẹ̀lú yẹn fix wave on. ẹ jẹ́ kí n débi tí mo ń lọ. aláyanjú ràn lálánà kí ló kan pẹ̀lú gbogbo yẹn. ṣé àwọn tí wọ́n wá ń ya sára náà fún. ok come to Islam ẹ máa gbọ́ àlá tó bá jẹ́ èrè tó dáa ni kò lè tó wá sọ fún wọn pé ẹ má yà kó dáa ó wá ń sọ fún wọn pé ẹni tó bá yà ìpín ńlá ńlá làwọn gbé wọn ṣe pé kò yẹ ká fẹ́ àlákù láwùjọ wa. ẹni sùúrù èyí tó fà lélẹ̀ wípé kí ló fà. kò fẹ́ kí èèyàn gbọ́dọ̀ ṣe tí kò fẹ́ kẹ́ ẹ ṣe rárá kò gbọ́dọ̀ gérun ojú kò gbọ́dọ̀ fix irun kò gbọ́dọ̀ yá tattoo no. kódà tẹ́ bá àfẹ́ láwùjọ kò gbọ́dọ̀ ṣe makeup kò gbọ́dọ̀ lo ẹ̀hún ìyá wa Damsel ẹ̀ gbọ́dọ̀ lo pef àlá nǹkan tó fẹ́ ni pé kẹ́ ẹ máa gbá tẹ́ bá rómi ògì àbí omi irú kẹ́ fi pa aṣọ yín kẹ́ máa rùn ìdí ni pé ó ní pé tẹ́ bá jáde tẹ́ bá lọ́rùn tẹ́ bá smell nice ó ní tẹ́ bá smell nice báwọn ọkùnrin á fi máa wọ pé ẹni dẹ́ ó ní nǹkan tó kàn àlá nìyẹn ó ń jowú nǹkan tí yóò kàn ó lórí burúkú àlá yẹn tó ó fẹ́ kẹ́ máa rùn bí omi irú omi ògì ó fẹ́ kẹ́ wọ ọjọ́ bí ẹlẹ́yà kí gbogbo ẹ̀ máa gbá kẹ́ máa gbá lọ́tún gbá lọ́sì ẹ̀yin náà ẹ̀ wo nǹkan yẹn. ṣé nǹkan tẹ́ ń sọ yìí sí báyìí sí ṣé tó bá jẹ́ pé a jìnnà sí ṣé àwọn ọmọ àlè single mother tí ń bẹnu ẹbí oníkálukú. so ẹ jẹ́ sọ fún mi ṣe bí wèrè ẹ̀yìn àfáà náà ló sọ àwọn èèyàn di single mother tí ó bá ń ṣe wèrè ẹ̀yìn àfáà àgbàdẹ tí ń sọ àwọn èèyàn lórúkọ ńlẹ̀ wa ló ti di pé àwọn èèyàn di rádaràdà tí wọ́n ń di ẹ̀yin náà ẹ̀sọ̀ yẹn káfáyà ó tó ẹ̀sọ̀ yẹn ní ajára òkúta ẹ̀wọ̀n orúkọ burúkú tẹ mú wá sílẹ̀ wa àwọn orúkọ yẹn ló ba ayé àwọn tẹ̀ ń sọ ìjẹ́ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àwa ni dìsín àwa la dájú àwọn obìnrin wa wọ́n ní ìbọ̀wọ̀ fágbà àwọn obìnrin wa ló ń tòde nílẹ̀ lágbàáyé àwọn obìnrin wa ló dájú Islam ló wá kó orí burúkú sọ̀rọ̀ èèyàn wa àwọn ọmọ mi láti lè kí àáfà ti bá sùn lọ́mọ ọdún 6 tí ó lè délé sọ torí Islam náà wọ́n kọ́ yín nìyẹn ó lè bá ọmọ tí ò ti ṣe nǹkan oṣù ó lè bá sùn Islam ló wá ba àwùjọ wa jẹ́ ẹ lọ́wọ́ gbọ́n ọmọ tẹ́yìn sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé single mother yẹn torí kò ń ṣe nǹkan tó yẹ kó máa fi búyàn bọ̀bẹ́ ṣe sọ Islam ló sọ wọ́n di ẹ lọ yẹ ọgbọ̀n wọn tó ṣe bẹ́ẹ̀ ẹ lọ́wọ́ Islam ọmọ mi látọmọdún 6 ẹ ti bá sùn lè kéwù Islam ní ó yá ẹ sọ fún wa báwo. wọ́n ní pé Islam tó ń sọ fún yín wípé tẹ́yìn kankan fún ara yín sí báyìí tẹ́yìn fẹnu ara yín sọ báyìí pé nítorí máa gbé wa débi sínà. ok ẹni tó bá sùn lọ́mọdún 6 ẹ máa gbé ẹni tó bá sùn lọ́mọdún 6 ṣé nǹkan tó dáa ni. ọmọdún 6 ṣé ọmọ ṣé ní bírú táìmù táwa wà yá. ẹ dáhùn ẹni tí wọ́n fẹ́ lọ́mọdún 6 àbọ̀mọdún 9 ṣé nǹkan tó dáa ni. ó bá ọmọ 8 years sùn. orí burúkú là ń ṣe náà. Islam nìyẹn pretty mama Islam nìyẹn they are allowed. Yes, he answered the man. He said, "Ó tọ́ súnà pé ànábì ṣe irú ẹ̀." Sallallahu alaihi wasallam. Ẹni sùúrù. I was like, àbí Islam ló ń dúró sí wa. Ẹni sùúrù. Mo mọ̀ nǹkan tẹ́ ń sọ. Sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ nǹkan ṣe ó yá ẹni ṣó bá gbàtà wà ìmọ̀ ó yá ẹ̀ṣọ́ mọ̀ gbọ́. Ṣẹ́rí nígbà yí ànábì mo mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ sọ náà nìyẹn wípé ànábì fẹ́ Aisha ní ọmọ ọdún 6 ó wá ṣe ìgbéyàwó ẹ̀ ní ọmọ ọdún 9 mo mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn. Bákan tó ṣẹlẹ̀ ní wípé ẹ̀yin mi mọ̀ bóyá free thinker ní àbí kò jẹ́ pé ẹ̀yin náà lẹ́sìn kan tẹ́ believe. Bá nǹkan tẹ́mi kan sọ ni pé nínú àwọn tó jẹ́ pé kí ni wọ́n wà advance láyé ìgbà yẹn so they don't see it as pé nǹkan tí ó jẹ́ nǹkan tó dà bí nǹkan tí ò dá nítorí pé kí ni the maturity age àwọn ọmọ nígbà yẹn àbí wọ́n ṣe ń count kí nígbà yẹn kò ń ṣe bíi tìsín kò rí bẹ́ẹ̀ rárá. ẹ mú evidence wa irọ́ ńlá ẹ mú evidence wa ẹ mú evidence wa. alawife ẹ ṣe báyìí alawife afa ní sùúrù this guy is a liar man. so afa òun ni mo fẹ́ mú wáyé náà why you are just concluded that this guy is a liar. nínú Islam ọmọ ọdún mélòó ni wọ́n lè fẹ́ obìnrin ẹ jẹ́ kí jù báyẹn sí yín nínú Islam léni àti lánàá ọmọ ọdún mélòó ni wọ́n lè fẹ́ obìnrin lè lọ lé ọkọ. ok ẹ ṣe ní àná ẹ jẹ́ kí n gbé láti àná. ẹ̀wọ̀n bá ṣe ń sọ̀rọ̀ ms ẹ bá mi ṣe kúrò 65.4 ẹ jọ ẹ máa sọ̀rọ̀ lọ ẹ kàn ṣíkúrò àyàn lẹ̀ 65.4. ní àná bí móòdì báwọn èèyàn ṣe ń fẹ́yàwó nígbà yẹn ó yàtọ̀ sísìn ìkan nínú ẹ̀ tí máa nọwọ́ ẹ̀ sí yín. yín kọ́ níyan nípa ọmọ ọdún mélòó how old.
lè fẹ́ obìnrin nínú Islam ẹ kàn ṣàlàyé fún wa kò bá jẹ́ kò kí láti n ṣe nínú Islam nìkan as in society nígbà yẹn ẹ má sọ pé Islam nìkan. Islam là ń sọ̀rọ̀ ń pa nínú náà Islam lánàá àti lẹ́ẹ̀ni ọmọ ọdún mélòó lèèyàn lè fẹ́ obìnrin. ok nǹkan tí Islam sọ ni pé kí ni kó ti ní maturity kó mọ̀ pé yes he has a choice she has a choice pé yes mo fẹ́ fẹ́ nìyí èmi náà fẹ́ fẹ́ so Islam sọ pé ó di tó bá di 30 years àbí 40 years. láti máa kà fọ́tẹ́sọ̀ yìí bó láti máa kà so ẹ̀ṣẹ̀ lẹ́rìí ẹ̀. now nǹkan tí mo rí ni pé. ṣe lẹ́rìí ẹ̀ àti ṣé ìròrí ti yín ni ṣe lẹ́rìí ẹ̀. ìròrí mi kọ́ mo ní Kúránì bíbáyìí mo ní Kúránì bíbáyìí mo ní. kí ni ẹ sọ fásì yẹn kí ni fásì náà. níbi tí Ọlọ́run bá ti ń sọ wípé fáńkì ẹ máa gbọ́ ibi tí Allah ti ń sọ pé tó bá fẹ́ yàwó fẹ́ yàwó ẹ̀. ẹ máa gbọ́ ìgbà tí Allah ń ka nǹkan tí Allah ń ka ni pé kí ni. èmi ò béèrè tó ti sọ ọ̀rọ̀ wọn ọmọ òrukàn o pé tó bá ti dàgbà tó bá fẹ́ pín ogún wọn tó bá ti bàlágà níbo ni Islam ti ní tó bá fẹ́ ìyàwó ya ibo ní kalẹ̀ ká. ibi tó ti òun náà ni mo fẹ́ kà bá mi bóyá tí bá ń ka tẹ bá ti gbọ́ ẹ lè bá mi mú jáde ó sọ pé fáńkì wúmọ́ tó balakum minan nisa'i fẹ́ nínú àwọn obìnrin èyí tó bá wù ẹ́ ń bẹ̀ mọ́sínà ausulasan auruba'a ó ní kó fẹ́ méjì àbí mẹ́ta àbí mẹ́rin ẹ má rí pé ìgbà tó lọ́wọ́ bá ń sọ tí Allah ń sọ̀rọ̀ fún wa yìí kò sọ̀rọ̀ èjì ń bíbà yìí ṣó ti yé so. fásọ náà ni ẹbí àkótí yẹ ọmọ ọdún mélòó wà la lè fẹ́ obìnrin nínú Islam ṣáà rí ibi tá ti lè rí àbí kò sí ṣó wà àbí kò sí. Quran ló ga jù Quran ò sọ pé èjì kò ní particular bá ó ti yé mi nípa ẹ̀ sọ so Quran ló ga jù. ẹ má gbẹ́ lágbọ́ Islam lánàá àti Islam lónìí ṣó yàtọ̀. now nǹkan tó ṣẹlẹ̀ lè yẹn ó ní àwọn nǹkan tó jẹ́ pé kí ni. wọ́n ní Islam àná àti tèmi ṣé ìyàtọ̀ wà ń bẹ. Islam àná àti tèmi kò yàtọ̀ kò sí yàtọ̀ àmọ́ society. no ẹni sùúrù náà society sìn ṣe fẹ́ máa yí society mọ́ Islam lẹ́sẹ̀ Islam àná àti tòní ìkan náà ni wọn Ànábì fẹ́ Aisha ọmọ ọdún 6 ó dẹ̀ fà díẹ̀ ìyá lọ́mọ ọdún 9 ẹ dúró náà ẹni sùúrù nígbà táwọn Ànábì ṣe bẹ́ẹ̀ wọ́n wá lọ sójú ogun wọn ń bọ̀ ìkan náà wọn sàábí Ànábì ó wá ń sáré kọjá lára Ànábì ó bá gbá kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó bá lé arákùnrin yẹn bá ní ọ̀rẹ́ kí ló tó nǹkan jù ṣèbájọ́ ń lọ lé ni ìyẹn bá ní mo ṣe ṣègbéyàwó ní báyìí ṣègbéyàwó tán lálọ́ ojú ogun lálọ́ jígun jalè ìyẹn bá ní ẹ ní sùúrù ìyàwó wo ló wá fẹ́ ìyẹn wá ní opó kan ni òun fẹ́ Ànábì wá sọ pé opó ló fẹ́ kẹ̀ kí ló dé tó fẹ́ ọmọ kékeré pín ní sí tí wọn tí ìjà balẹ̀ ẹ̀ tí ò tí ì mọ̀ kankan ẹni sùúrù á lè máa bá ìṣeré wà á lè máa bá ṣeré Ànábì ń sọ bẹ́ẹ̀ fún sàábé ìyẹn ayọ̀kan èkejì wọ́n fẹ́ ọmọ Ànábì lóhun ìgbà àwọn ẹgbẹ́ Abubakar àti Umar wọ́n fẹ́ ọmọ ẹ̀ nígbà yẹn Ànábì ló tì kò gbà kí wọ́n fẹ́ ọmọ òun kí ló dé tó bá jẹ́ pé ọjọ́ orí nígbà yẹn àti tìsín ti yàtọ̀ lẹ́fẹ́ mú wá fún wa Islam gbà yẹn àti Islam sí ìkan náà ni Ànábì dẹ̀ rí ìsọ fún àwọn èèyàn wọn encourage wọn pé kọ́ máa fẹ́ ọmọ kékeré pé ní ṣín ẹni yẹn ó fẹ́ opó Ànábì ní kílé tó ṣe fẹ́ so ẹgbẹ́ àwọn ẹ̀rí táwọn fún yín nínú Islam èèyàn lè fẹ́ ọmọ ọdún kan ọmọ ọdún méjì mẹ́rin kankan wá o. màá mẹ́rin jáde ẹ̀mẹ̀sẹ̀ bá ń gbé jáde ẹjọ́ ayé ló lánàá níbi tí wọ́n ti ń bọ̀ lójú ogun. ẹ jẹ́ kí wọ́n wá sórí ibẹ̀ yẹn. ẹ jẹ́ ń fún yín ẹ ti bèrè ẹ̀rí náà ẹ jẹ́ ń fún yín lẹ́sìn náà tó ti ń bọ̀ lójú ogun. Is it only Muhammad? Why you are not giving yourself? Why you are not giving yourself? Listen. Islam is not bounded by society. Islam is Islam 1,400. When you personally. Sahih Buhari 507. Is another thing. Mo ti rí ẹ máa rí. To tell me that it's not something that's happening in society, it means that you are not reading enough book. Ṣé pé ẹ sọ pé Allah ló send? Ṣé à ń ṣe sallallahu alaihi wasallam sáwọn ọba? Ṣé a sọ pé àwọn ọba ni best example for humanity? Ẹ stop gbogbo standard yẹn ẹ ń vex mi. Kí lẹ̀ ń sọ lẹ́nu náà? Ṣé a sọ pé sallallahu alaihi wasallam to King Charles? Ṣé a sọ sallallahu alaihi wasallam to King Henry? I'm telling you, the society then. Okay, let me bring one example to you. Just calm down. Let me just bring one example to you. You had a certain woman called Miriam. So this woman, she's the one who gave birth to the one they call Jesus today. According to the history, the Mary, she was just 12 years and she got married to Joseph, who is 95 years old. Jesus too is a PDF. Jesus too na PDF. Tó bá jẹ́ yẹn ni. Jesus too na PDF. Muhammad na PDF. Oh yeah. Let ẹ jẹ́ tẹ̀síwájú. Aláwa ìkò yé mi o ṣé Jésù náà ṣe bẹ́ẹ̀. Too wrong doesn't make a right. Aláwa ìṣe Jésù náà ṣe bẹ́ẹ̀ ni. Allah àti Jesus PDF ni wọ́n. Aláwa ìṣe Jésù náà ṣe bẹ́ẹ̀ ni. Tọ́ impregnate 12-year-old PDF ni gbogbo wọn yẹ ká lu gbogbo wọn ni. ṣé Yahweh lè ń sọ àbí Jésù èwo ni méjèèjì. Yahweh náà bọ́ ọmọdé sùn. Inú Quran wọn náà ọmọdé ọba Mariam Allah náà impregnate Mariam tẹ́bárì so the same story ni so mi ìmọ̀ nǹkan tó ń sọ ọ̀n try láti ṣe what about season. Aláwa tí Quran ni mo mọ̀ Allah ó gbẹnu sí abẹ́ Mariam
Yeah, ṣe blow blah into blah blah her blah blah costume, bẹ́ẹ̀ ni yes. ìjọ ẹjẹ ká ka evidence fún Ó àwa fún yìí ní blow job. You so see, the reason no why I àwa stay ìbẹ̀jẹ̀ ká here. ms bá wà bẹ́ẹ̀ ó yá ẹjẹ ká kínní evidence fún ẹni Muhammadu ó fẹ́ràn àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọn ò tí ì dàgbà àwọn ọmọ píníṣín so ẹni yóò lè máa sọ fún wa pé ó nídìí kan tó fi ṣe ó tún gba èèyàn kan nímọ̀ràn ó ṣe bẹ́ẹ̀ so ẹjẹ àká àṣírí Muhammadu ti tú ẹ jẹ́ ká láwa ẹ̀fọ́ kàwé. so otherwise let's go. Okay. While we were returning from Ghazwa, a holy battle, nígbà tí wọ́n ń bọ̀ láti ìlú kan tó ń pè ní Gásù àwọn lọ gẹṣin kólé ẹjẹ àlọ with the prophet, pẹ̀lú Muhammadu Rasulillah. Sallallahu alaihi wasallam. peace be upon him, police be upon him. I started driving my camel as fast. Àlàyé yẹn bá ń gun tí ó bá ń sá lọ ẹlẹ ó bá ń dúró ó bá ń gun kí ló ń tẹ àlàyé yẹn sáré báyìí. It was a lazy camel. Èyí tó yẹn ń gùn yẹn jẹ́ èyí tó ara ó máa ń ṣe díẹ̀díẹ̀ bí ọ̀dẹ̀ báyìí ni. A rider came behind me and pricked my camel with a spear. Ìyẹn bá rí pé kan bá gbéra bí ajá afọ́ ó bá dẹ́gbẹ́ ó bá gbà. Then my camel started running as fast as the best camel you may see. Tí ẹ bá ń sáré bí ajá afọ́ ó bá ń gbéra ó bá ń lọ bí jẹ́ẹ̀tì ó bá ń lọ. Behold, the rider was a prophet himself. Ìgbà tó máa wẹ̀gbẹ́ ó bá wẹ̀ ta ló lè gun nǹkan tó ń lé mi pa yìí ó bá di Muhammadu. Bàbá Fátímọ́tà. He said, "Why are you in such a hurry?" Ó ní kí ló dé tó ń sáré bí ajá afọ́ kí ló ṣẹlẹ̀ gangan. I replied, "I am newly married." Arákùnrin bá ní baálé olórí Aisha bàbá Muhammadu òun ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ni. He said, "Did you marry a virgin or a matron?" Ó ní ṣé ọ̀dọ́ ló fẹ́ ni ọmọ tí ò tí ì mọ̀ kankan tí ò tí ì jábàálé rẹ̀ àbí opó èwo ló fẹ́ nú ẹ̀. I replied, I married a matron. Ó ní òun fẹ́ àwọn aládélébọ̀ kan àwọn tó ti opó kan lòun fẹ́ bá ṣàṣọ bẹ́ẹ̀. He said, "Why don't you marry a young girl?" Ẹ̀rí ibi táwọn lọ́gán rí o. Ó ní kí ló dé tí o ò fẹ́ ọmọ píníṣín ọmọ kékeré ọmọ kókó tí wọn ò tí ì jábàálé rẹ̀. So that you may play with her and she may play with you. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn Muhammadu fẹ́ràn àwọn ọmọdé jẹ́ káwọn ọmọdé wá ọmọ yẹn á lè máa bá ẹ ṣeré ìwọ náà máa bọ́ ọmọ náà ṣeré ọmọ kékeré wàá lè gbé sọ́wọ́ báyìí a máa ṣe bó wá ṣe ń ràn ẹ́ ṣé rí ọ̀rọ̀ náà bọ́rọ̀ bọ̀ Muhammadu àgbà tó ṣe ẹ̀sìn ta gbangba. Wọ́n sọ pé ṣé wọ́n dákọ̀ child bẹ̀rẹ̀ ṣé wọ́n sọ child bẹ̀rẹ̀ kan yẹn. kí ló sọ ẹ sọ Yorùbá ìfún wa kí ni wọ́n sọ Yorùbá ìfún wa kí ni Yorùbá ẹ̀. Ṣé wọ́n sọ pé ọmọ pélé sí wọn wọn kọ child ọmọ síbẹ̀ kékeré yẹn. young girl tí wọ́n ti jábàálé ẹ̀ kí ni ní Yorùbá ẹ bá wa tú ọmọ kékeré obìnrin tí tó bá wọ́n ti jábàálé tó bá sọ pé young girl tí wọ́n ti jábàálé ẹ má gbé fi tí wọ́n ti jábàálé ẹ kí ló túmọ̀ sí ọmọ ọdún mélòó ó yá. tó bá sọ pé ọmọ tí wọ́n ti jábàálé ṣé ọdún wa ní ṣe pẹ̀lú ẹ má gbọ́ tó fi young girl sí ọmọ ọdún mélòó. tó bá sọ pé young girl ṣé ó wá jẹ pé bí ọmọ 1 year wá lọ young girl. ọmọ ọdún mélòó kẹ ọmọ ọdún mélòó yẹn fún wa lọmọ ọdún ẹ ká gbọ́ látọ̀dọ̀ yín. No, ẹ̀yin gangan fún ara yín ni kẹ́ sọ pé ṣé èmi ti gbọ́ young girl sọmọ ọdún kan àbó sọmọ oṣù mẹ́ta. lọmọ ọdún young girl tí wọ́n ti jábàálé ẹ wọ́n ní pé young girl tí wọ́n ti jábàálé ẹ̀ so ó sì ní nǹkan tó ṣẹlẹ̀ ní society one sin kò wà predictable pé. ẹ fún wa ní ọmọ ní tí ọ̀dọ̀ tí ọmọ ọdún mélòó ló lè jẹ́. tá a lè sọ pé 14 àbọ̀ ṣé ìwé ìṣe wẹ̀ jẹ́ kó sáré délẹ̀ náà yẹ kó délẹ̀ ọmọ ọdún mélòó ló lè jẹ́ ó yẹ fún wa à ń gbọ́. níbẹ̀ yẹn so ó lè jẹ́ 12 14 15 young girl tí kò tí ju wọn tí jábàálé society wa ni kò ní jẹ́ ká wà trust. ẹ jẹ́ wá fún yín lẹ́yọ̀ kan bí àpẹẹrẹ ìgbà tí Muhammadu máa ṣe tá a bá fẹ́ wà àwòkọ́ṣe Muhammadu ọmọ ọdún mélòó ní Muhammadu tó gba èèyàn nímọ̀ràn ọmọ ọdún mélòó ní tiẹ̀ ọmọ ọdún mélòó ní tiẹ̀ tó fi ń gbà yàn mọ̀ràn pé kí ló tó fẹ́ ọmọ kékeré tí wọ́n ti jábàálé ọmọ ọdún mélòó lòun fẹ́ Aisha. mo ń bọ̀ mo ní nǹkan 9 years. no ẹni ọmọ ọdún mélòó. 6 years ló lọ bá àwọn òbí ẹ̀ pé òun máa fẹ́. so ẹ bá gbọ́ ok Muhammadu fẹ́ ọmọ ọdún mẹ́fà ẹ máa gbọ́ ó bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án ó wá ríyàn kan tó fẹ́ àgbàlagbà wá sọ àkílẹ̀ tí wọn náà fọmọ kékeré tí wọn máa bá ṣeré ṣé ẹ máa gbọ́ ṣé kí fún yín lẹ́rìí níbi tí Aisha ti ń ṣeré tí Muhammadu fi lórí òwe yẹn so ms bá ń gbèsè níbi tí Aisha ti ní òun ń ṣeré pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni. so tó bá wá jẹ́ pé bí irú bẹ́yìn ṣe ń count ẹ̀ yẹn ni bẹ́ẹ̀ ṣe ń count ẹ̀ yẹn ṣé irú Aisha yẹn ló máa gba àdìsí wa ló máa ká odidi Quran sórí. kò yé mi nǹkan tún sọ kí mi ìwòlẹ̀ tún lọ. Ibomi ò lẹ́tún ti ń gbé mi wá pé Aisha kò yé yín ló yé yín. Aisha gba Kùránì wá ni kò yé mi nǹkan tún sọ. mo ní èèyàn tó wó didi Quran sórí ni mò ń sọ tó dẹ̀ mú tó dẹ̀ kọ gbogbo rà tó kọ àdìsí tó pọ̀ tó báyìí. so Aisha gba Kùránì wá lẹ́yìn sọ́nsìn kò tí yé mi. mo ló há sórí tí ẹ̀gbọ́n Yorùbá mọ́ ni pé wọ́n ní pé yàn há nǹkan sórí. no ṣebí nǹkan tó ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ló sọ náà láàrin wọn àtọkọ ẹ̀ ẹ̀wọ̀n yẹn òun ṣe ó lè sọ náà. mo ń sọ pé
Oya, ẹ máa sọ̀rọ̀. Come to kò Islam. síbi Look, tẹ́fẹ́ sá sí mọ́ ẹ wò you Muhammadu ti cannot lulẹ̀ náà defend the marriage of a ẹ lè 54-year-old Muhammadu to a ti lulẹ̀ 6-year-old. You know it's wrong, okay? It's bẹ́ẹ̀ ni fucked It's up. not wrong because it's not the society that we are in now. ẹ So jẹ́ pa mic PDF wọ́n ní nìyí nǹkan now. tó You're dáa a ni PDF nìyí, kò sí difference. People like you, you're called locking up. Honestly, ẹ jọ̀ọ́, ẹ gbogbo yẹn máa gbọ́ o, ẹ má máa rán àwọn ọmọbìnrin lọ sí mọ́sálásí o, sí masjid o. Ṣẹ́gbọ́n kan tó sọ, only there is nothing wrong with a 54-year-old man graping. Èmi máa pè ń grape because children cannot consent to marriage. Ọmọdé ò mọ nǹkan tó ń jẹ́ marriage. So, Anobi, grape ọmọ yìí ni. And this man doesn't have a problem with it. Listen, This ẹni is sùúrù ṣe rí téèyàn bá ń jiyàn pé kéèyàn kan máa sọ̀rọ̀ ẹnu fatafata ó yàtọ̀ sí pé kéèyàn fi ìmọ̀ pé kẹ́ jókòó lẹ́ẹ̀kájọ. you need to be tó arrested, sọ man. pé You ló dá kéèyàn fọ disgusting man. ọmọ ọdún mẹ́rin so ẹ jẹ́ á máa sọ̀rọ̀ lọ.